أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Ọlọ́run. A bẹ̀ kí ó bá kí Ànábì kó bá gẹ̀ àti gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n ti lọ àti gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa ń kéwú. Àwọn òbí wa náà Ọlọ́run bá kí wọ́n bá gẹ̀ wọ́n. Gbogbo ẹ̀yin ẹni ire tí ẹ ń wò wá gbọ́ wa tẹ́ ń bá wa ká lọ. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú wa, alákọ̀ọ́kọ́ ká make apology pé alẹ́ ti bí ìṣẹ́jú mẹ́wàá lénìí. Network àti connection complications la ní, kí Ọlọ́run fún wa ṣe. A tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run níbi tí a bá ẹ̀kọ́ wa dé láti inú Sirah Nabawiyyah, láti ẹnu àfáà wa àgbà Hafiz al Iraqi tí ń dá wa lẹ́kọ̀ọ́ nínú tírà rẹ̀ Alfiya. Ibi tá a bá dé ní àwọn ìṣẹ̀lẹ̀ ọdún kẹfà tá Nabi sallallahu alaihi wasallam dé Madina. Ó ní fi sitti kanat umratul Hudaybiyah wa bay'atu ridwani tilka zakiyah. Now, في ست كانت أمة الحديبية وبيعة الرضوان تلك الزاكية وفيه فرض الحج أو ما قد خلت أو في الثمان أو ففي التاسعة وفيه فرض الحج أو ما قد خلت أو في ثمان أو في التاسعة وفيه فرض الحج أو ما خلت أو في ثمان أو ففي التاسعة ففيه فرض الحج أو ما خلت أو في ثمان أو ففي التاسعة خلف وقيل كان قبل الهجرة وجوبه حكاه في النهاية خلف وقيل كان قبل الهجرة وجوبه حكاه في النهاية وفي قد سبق بين الخيل وآية الظهار في بن خولي وفيه قد سبق بين الخير وآية الظهار في بن خولا. نعم. أفاني في الستين باتودون كجوة النبي صلى الله عليه وسلم دي مدينة كانت عمرة الحديبية. لو شليقا النبي صلى الله عليه وسلم ṣe umra Hudaybiyah, èyí tí a ṣàlàyé fúnra wa pé Ànábì sallallahu alaihi wasallam gbèrò àti ṣe umra. Ó gbéra láti Madina, ó ké sí àwọn sàhábà pé kí wọ́n tẹ̀lé òun ká lọ. Àwọn kan ò lè tẹ̀lé, àwọn yẹn ń jẹ́ àwọn mùnáfìkí, àmọ́ àwọn tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́ ní tòótọ́ wọ́n tẹ̀lé Ànábì. Ẹ̀rù bà àwọn mùnáfìkí pé àwọn ará Mẹ́kà tá ń jà lógun tí wọ́n ń wá kógun jà wá ní Madina ń bí lọ́dọọdún, wọ́n wá bá wa jagun Badr, wọ́n wá bá wa jagun Uhud, wọ́n tún wá bá wa jagun Khandak, tí wọ́n pọ̀ wá lé wa lérí lọ́dún tó kọjá. Láwa tún máa lọ bá wọn ní gímú wọn. Ṣáà láyé ṣe mọ́ ni, ṣáà ti ṣe tán àti kú ni. Ẹ̀rù bà àwọn mùnáfìkí bẹ́ẹ̀. Àmọ́ àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo, wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. Àníyàn umra ló gbé wọn jáde pé káwọn ó ṣe umra, kìí ṣe togun, kìí ṣe tọ̀tẹ̀. Wọ́n dẹ̀ débẹ̀ ará Mẹ́kà ọgbà gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé. Wọ́n padà ní láti ṣe àwọn májẹ̀mú kan fún ara wọn tí wọ́n gbé. Nínú májẹ̀mú tí wọ́n ṣe fúnra wọn, a ní pé
wọ́n bá Nabi sallam fẹnu kò sí wípé kò ní sógun mọ́, kò ní sí wàhálà mọ́ fún díndí ọdún 10, kò ní sógun mọ́, kò ní sí wàhálà mọ́. Ẹni tí ó bá ṣe ìsìláàmù àwọn gbà aláyè kó ṣe, ẹni tó bá lóhùn ò ṣe ìsìláàmù mọ́ náà káwọn mùsùlùmí ó gbà aláyè. Anabi sallam ní kò sí problem, àlàáfíà náà làwa ń wá tẹ́lẹ̀, ẹ̀yin lẹ sọ dìjà, lẹ sọ dogun, lẹ lé wa jáde ní Maka, àwọ̀ òpáwọ̀ ọba yín gbé, ẹ̀yin lẹ fẹ́ rí mi wá látàn. Lẹ́yìn náà wọ́n ṣe májẹ̀mú pé umrah tẹ́ wá lẹ́ wá ṣe àníjí ẹ ṣe tọdún yìí, lórí tá a bá jí ẹ ṣe lárúbáwò fi bú wa pé Muhammad tẹ́lẹ̀ fẹ́ pa Muhammad tẹ́ ń lọ kógun jà, ó tún wá sí gímú yín kó dẹ̀ rí nǹkan kan ṣe fún un. So nítorí náà afẹ́kọ́ wà nù tán pa lé yín padà, nípa èsì padà ẹ wà padà lọ sí Madina yín padà ẹ̀ ní ṣe umrah ọ̀hún, ẹ padà wá ní next year. Yẹn náà tún wà nù májẹ̀mú pé ọdún tí ń bọ̀ lẹ́tọ̀ọ́ wá, tẹ́ bá sì wá lọ́dún tí ń bọ̀ náà ìjọ́ 3 péré náà lẹ́ fi ṣe umrah ọ̀hún. Tẹ́ bá ti wá ṣe láàrin ìjọ́ 3 ni àwọ̀ jáde ń lù fún yín, tọ́ra lè bá yín wà nù ìlú kan náà. Gbogbo ìgbà tẹ́nìkan bá wá gba Islam nínú ará Mẹ́kà níbí, tó bá lóun fẹ́ ṣe hijira wá bá yín ní Madina, ẹ dá a padà wá, torí ẹ ti fẹ́ túlù wọn alérí o. Gbogbo àwọn ọmọ wa, gbogbo àwọn àbúrò wa, àwọn ẹrú wa ni wọ́n ń yọ wá Madina tó bá ti gba Islam. Gbogbo ẹni bá ti gba Islam ní Mẹ́kà ń bí, tó bá lóun ṣe hijira wá sí Madina, ẹ dá a padà wá. Ànábì lóhùn gbọ́. Àmẹ́ni tí ó bá lóhùn ṣe Islam tí yín mọ́, ẹ ti jọ wà Madina wá lóhùn ṣe Islam mọ́, ó wá bá wa Mẹ́kà wò ní dá a padà o. Àwọn májẹ̀mú wọ̀nyí wọ́n ṣe ó favour ara wọn ju ikọ̀ mùsùlùmí lọ. Tòun ti bẹ́ẹ̀ Ànábì ní gbogbo tẹ́ bá ṣàṣe ní májẹ̀mú lérí pé ká má jà mọ́, kó má sí wàhálà mọ́, kó má sí fìtínà mọ́, mọ̀rẹ́dì àti gbọ́, mọ̀rẹ́dì àti gbà. Ó ta àwọn sàhábà tí wọ́n bẹ́ẹ̀ àwọn mélòó kan nù ó ta wọn lára, ìkànnù wọn ní Umar. Gbogbo àwọn májẹ̀mú yìí, májẹ̀mú tí ò pè wá ni wọ́n ṣe lé wa lọ́wọ́, èyí ṣe tá a mọ yẹ̀yẹ́ ara wa níwájú àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ wọ̀nyí. Kò yé Umar pé gbogbo àwọn májẹ̀mú wọ̀nyí Ọlọ́run fẹ́ fi ṣe gbígbàdúrà fáwọn mùsùlùmí ni, ngẹ́gẹ́ lọ́lọ́run fẹ́ fi ṣe fatihu fún Islam. Ń pé Ànábì sallallahu alaihi wasallam òun àti mọ́ ṣàṣàlátù fún, ń pé wọn àtàwọn kèfèrí wọ́n ti ẹ̀jọ́ lé dẹni tí wọ́n jọ mọ́ negotiate. Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n lé jáde nílùú níjó ní tí wọ́n lé jáde tí wọ́n pé ẹni tó bá wọn rí àwọn fún ní iye báyìí wọ́n fẹ́ pa, ń pé wọ́n á dẹni tán jọ negotiate, kò sí fatihu tó tó. Wọ́n á ń pè ẹni tó bá fẹ́ ṣe ìsìláàmù rẹ̀ àní fọwọ́ kàn, àní faburú kàn, àpè wọ́n mọ́ ṣe ìsìláàmù mọ́, ẹni tó bá fẹ́ ṣe kó ṣe, ẹni wípé kán mọ́ fìlú lẹ̀ mọ́ wa lérí, kán mọ́ ṣe kinní kan. Nípa tí ẹ̀dẹ́ni tí ń jọ negotiate terms and conditions gbígbàdúrà ńláńlá ni. Ìyẹn ni fatihu tó kọ́kọ́ ṣẹlẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì wá pa àwọn sàhábà láṣẹ wípé ẹni láti bọ́ra lẹ̀ umrah. Gẹ́gẹ́ bí àṣà tá ti sọ fúnra wa pé àṣà wọn ní pé tíyàn bá ti gbé aṣọ umrah àbí aṣọ hajj, àfi kíyàn ò ṣe ní àṣepé, wọn kì í ṣe ní ààbọ̀, kì í ṣe sí àṣe kì í ṣe sí àṣepàtì, iṣẹ́ àṣepé ni. Ó ní àwọn sàhábà lára láti gbọ́rọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam lẹ́nu lérí àṣà wọn pé àti ìparí umrah àti palẹ̀mọ́ àti wọnú ara mi, káwá dá iṣẹ́ náà dúró láì tí ìparí ẹ̀ tọ́lọ́run sí ni wà atimul hajja wal umrata lillah. Àti hajj àti umrah dúdú ọjọ́ tẹ́ bá tọrùn bọ́ àfi kẹ́ ṣe láṣẹ pé ó jẹ́ ní tí ó já wọn láyà àti ṣe. Ànábì ní àní mo ní ẹ pàtì, àní mo ní ẹ lọ́ọ́ fárí, ẹni tí ó bá pẹran kẹ́ ẹ pẹran ẹ fárí. Wọn ẹ̀dọ́ sí Ànábì sallallahu alaihi wasallam lẹ́nu. Ummu Salama ìyàwó Ànábì, òun ni ó padà fún Ànábì nímọ̀ràn radiyallahu ta'ala anha. Òun ló fún Ànábì nímọ̀ràn pé ìwọ gangan lọ́ọ́ fá tiẹ̀, tó bá tán bá ti rí ọtọ́ ń fárí tẹ́lí pé nǹkan kan ò ṣe. Tọ́ra àwọn ká sí àṣà ń pè yàn violate àṣà ni, tíyàn bá pa àwọn mọ́rátì tó ṣe láṣẹ pé ìwọ gangan lọ́ọ́ fárí tán bá rí pé nǹkan kan ò ṣe ọ́, àwọn náà fà tiwọn. Ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ló fún onímọ̀ràn. Ẹ̀kọ́ mi tún nìyẹn fún gbogbo àwọn ọkùnrin àti gbogbo obìnrin náà, kò síbi tí a lè ti rí làákàyè. Ọkùnrin míì ti sọ rẹ̀ di ọ̀gá ọlọ́pàá, ọ̀gá sójà nínú ilé, kò ní lè fọ̀rọ̀ lọ ìyàwó ẹ̀. Nkẹ́ ọgbọ́n òní ń bẹ lérí obìnrin, obìnrin tó ẹ́ sí pé àbọ̀ làákàyè wọn ní. Àwọn àṣà yẹn ní ń dá tí òjì ó lè fọ̀rọ̀ mọ́ fọ̀rọ̀ lọ ìyàwó. Ń dáṣà ṣàǹfàrà wọn ni aláàkọni lárúbá kan kí Islam tó dé jáìlì.
òun ni wàlásù wàlájúbà iná àkèhá múrí bímbí àìrísìhì yòtọ́lé hàn ha fi ṣàníhì kẹfà ẹ̀fọn àlò. ó lé mi ò kí ń ṣe ọ̀lẹ ọkùnrin múrí bímbí àìrísìhì tí ó jòkó tí ìyàwó ń dodo gbà láàárọ̀ pẹ̀lú ìyàwó lọ́sàn-án pẹ̀lú ìyàwó yòtọ́lé hàn ha fi ṣàníhì kẹfà ẹ̀fọn àlò. bí ó bá gbáwo àfi kó fi lọ madam nke tọ ẹ sọ fún madam ẹ sọ̀rọ̀ yẹn fún madam tí madam bá wí ẹ jẹ́ àgbọ́ èmi ẹ ṣe irú ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin máa ń kà sí nǹkan fàárí ńgbà mí pé òun yìí ṣẹ̀ṣẹ̀ fọ̀rọ̀ lọ ìyàwó kó òun tó mọ tóun ṣe bẹ́ẹ̀ la anabi sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀ anabi ń fọ̀rọ̀ lọ àwọn ìyàwó ẹ̀ ó gbà mọ̀ràn lọ́dọ̀ Ummu Salama ìmọ̀ràn rẹ̀ ló padà ṣiṣẹ́ ńjọ́ náà kódà yẹn lè mú mọ̀ràn látọ̀dọ̀ ẹranko bí tó gbọ́dọ̀ nígbéraga dé ìlàkàyè mi ń bẹ ara ẹranko nìyẹn ó ti rí àwọn ìkànnù àwọn philosopher ló mú ìlàkàyè kan lára ẹranko ìlàkàyè pọ̀ tán mú lára ẹranko tọ́pọ̀ kódà táwọn educationist mú pé tẹ́ bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wọ́n study ọ̀bọ wọ́n study ajá pé wọ́n dẹ̀ mú theory jáde ń bẹ̀ wọ́n ń pè làkàyè kan ní 5 monkeys experiment tẹ́jìrìbà ọ̀bọ 5 tẹ́jìrìbà ọlọ́bọ 5 bó ló ṣe ṣẹlẹ̀ ni pé òun làákàyè kan kó ọ̀bọ 5 jọ ó wá gbọ́gẹ̀dẹ̀ kalẹ̀ ó gbọ́gẹ̀dẹ̀ sórí òkè kan ó dẹ̀ fi ládà tíyẹn lè gùn tí ó fi lọ mọ́gẹ̀dẹ̀ ó gbé sí ní abẹ́ àwọn ọ̀bọ 5 yẹn wá kó wọn sí tòsí ládà tí kọ̀ọ̀kan wọn bá ti wá fẹ́ máa pọ́n ládà máa lọ jẹ ọ̀gẹ̀dẹ̀ yóò máa wá ó ti mú hóòsì omi kan dání yóò máa wá tú omi tútù yóò máa tú sí wọn lára yóò tú sí ìjọba lọ lára yóò tú sí gbogbo àwọn yòókù tí ò tí ì palẹ̀ máa ti lọ́hùn mẹ́rẹ̀ẹ̀rin yòókù yóò dá mi tútù sí wọn lára ọ̀bọ kejì náà òun náà tún fẹ́ bọ́ bẹ́ẹ̀ pé kóun ogun ládà ó tún da omi tútù sí èyí tó fẹ́ gun yẹn àti gbogbo àwọn yòókù náà ó tún dà sí wọn lára sẹ́rí ńgbà tó kan tẹ́lẹ̀ kẹta tóun náà fẹ́ lọ báyìí àwọn ọ̀bọ yòókù rẹ̀ lọ́ àtàkì ẹ̀ kí ẹ mọ́tò kó yà jẹ́ wa mọ́ ọgbọ́dọ̀ náà o ẹ wò làákàyè òun tí ń dá mi sí wọn lára ti ju ó sì kalẹ̀ àwọn ọ̀bọ yẹn wọ́n àtàkì gbogbo ọ̀bọ tó bá ti fẹ́ lọ àwọn ọ̀bọ yòókù ni wọ́n àtàkì ẹ̀ wọ́n mọ̀ pé ni tí ìyà táwọn ń sá fún pé yọjà wọn ìyà yẹn ò sí mọ́ wọ́n ti ju òsì kalẹ̀ àmọ́ wọ́n ṣe àtàkì ara wọn lọ ó wá ṣe pé ó mú àwọn ìkànnà àwọn ọ̀bọ tó wà ń bẹ̀ ó mú kúrò ó fọ ọ̀bọ tuntun míì síbẹ̀ tóun ò sí ń bi ìgbà tí ń tú mi sí wọn lára lákọ̀ọ́kọ́ ọjọ́ eléyìí wọn ò sí ń bẹ̀ bóun ṣe á rí pé ọ̀gẹ̀dẹ̀ rèé ládà tá a fi mọ́gẹ̀dẹ̀ ní òun náà bá fẹ́ mú pọ́n àwọn ọ̀bọ tó bá ń bẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin táwọn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe àtáàkì rẹ̀ nu kò rí ṣe ó tún mú ọ̀bọ kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó tún mú kúrò ó tún fi ọ̀bọ tuntun míì síbẹ̀ ọ̀bọ tuntun yẹn náà tún dé òun náà tún fẹ́ gun gbogbo àwọn ọ̀bọ tó wà ń bẹ̀ including ni èyí tó ṣẹ̀ṣẹ̀ dé ń jò ní gbogbo wọn tún jọ àtáàkì títí tó fi yọ mẹ́tẹ̀ẹ̀ta tó kù tí wọ́n wà nínú àwọn tó ti dá mi sí lára rí tó fi yọ dodo wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí ń fi mí replace wọn dodo ìgbà tí wọ́n bá ti ń fi mí replace wọn tó bá ti palẹ̀ mọ́ pé wọ́n tún lọ mú ọ̀gẹ̀dẹ̀ gbogbo àwọn yòókù tó àtàkì wọn títí tí gbogbo wọn ò tiẹ̀ fi mọ kí ló pilẹ̀ ẹni tó bá ti fẹ́ lọ mú bọ̀ ẹni tó bá ti fẹ́ lọ mú ọ̀gẹ̀dẹ̀ ká máa àtàkì rẹ̀ wọ́n padà mọ pilẹ̀ rẹ̀ mọ́ wọ́n kàn mọ̀ pé nínú àṣà táwọn dé bá ní pé ẹni tó bá ti fẹ́ lọ mú kinní òun gbogbo àwọn gbọdọ̀ àtàkì rẹ̀ ewu tẹ́ǹtì torí ẹ̀ àtàkì rẹ̀ ewu yẹn ò sí mọ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ ènìyàn ṣe mọ́ jogún báṣà kí àwọn bàbá wa ní bá ti bá lọ́wọ́ àwọn bàbá wa nù bá ti bá lọ́wọ́ àwọn bàbá wa nù kí làwọn bàbá wa rí tẹ́ fi ń ṣe ẹnìkan ọ̀wádìí mọ́ bóyá kíní tẹ́ rí tẹ́ fi ń ṣe èèyàn ọ̀válìdì mọ́ tó yẹ ká àṣà yẹn ó ti yí padà ọwọ́ amúlàáká yẹn jáde látara ọ̀bọ kí la ìmúlàgbà yà lọ́bẹ̀ ni pé ìyẹn lè múlàáká ìlara obìnrin ó lè mú làákàyè lára ọmọdé ó lè mú làákàyè lára àgbàlagbà kò síbi tí yóò ti lè rí hikma anabi sallallahu alaihi wasallam wá gba ìlàákàyè látọ̀dọ̀ Ummu Salama ń pé kí ló ṣe tí mò ń pàṣẹ mali amuru wala uta èyí ṣe tí mò ń pàṣẹ fáwọn èèyàn pé kán pa ń múra wọn tì kí wọ́n já padà sí Madina tí wọ́n fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu òun ló wá fún anabi sallallahu alaihi wasallam ní òye kí ló yẹ ká anabi ò ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe parí Sulhul Hudaybiyah umura tí wọ́n fẹ́ ṣe yẹn náà wọn ò rí ṣe gẹ́gẹ́ bí àdéhùn wọ́n wà ń bẹ̀ bí tán ti ń ṣàdéhùn tádéhùn ti ń múlẹ̀ lọ́wọ́ ẹni tí àwọn ará Quraishi tí wọ́n gbé dìde
ń pé kó wá ṣaṣojú àwọn kó wá agree pẹ̀lú ànábì lérí terms and conditions. Suhail ibn Amr ni wọ́n ń pè. Ọmọ bíbí inú rẹ̀ Abu Jandal ó wà nínú àwọn tó ti gba Islam ní Mẹ́kà. Ó dẹ̀ di ọmọ yẹn mọ́lé. Òjò jáde nítorí gbogbo àwọn bá ti gba Islam bẹ́ẹ̀ ọmọ ìpè kò ní pẹ́ kò ní jìnnà tán bá ti rí bí yọ̀sẹ̀ wọ́n lọ Mádínà nù. Ó dè mọ́lé ń febi pa. Níbi tí bàbá rẹ̀ ti jáde tí bàbá rẹ̀ ń wá negotiate pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tí bàbá rẹ̀ ń jẹ́ aṣojú àwọn ará Mẹ́kà lọ́mọ ti rí bí rápálá bákan ó escape bí tí bàbá rẹ̀ dè mọ́ Abu Jandal. Ó jáde láti wá fadarapọ̀ mọ́ ikọ̀ àwọn mùsùlùmí. Nígbà tó dé bẹ́ẹ̀ bàbá rẹ̀ ní tọ̀ ọmọ mi ní ó sá láti wá bá yín. Àdéhùn tá a dẹ̀ ń ṣe lọ́wọ́ náà ní pé gbogbo ẹni tó bá fẹ́ sá lọ́dọ̀ wa tó gba ìsìláàmù ẹ mọ́ gbà á. Sọ ọmọ mi yìí náà láfi bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ tẹ̀lé yín. Ó ká gbogbo àwọn mùsùlùmí láì pé ó kọ́ ọmọ náà láà fún rẹ̀ tí ń sọ pé ara yín ni mí ẹ máa lọ Mádínà padà ẹ̀ ní mú mi dání. Ànábì ládéhùn la ṣe àti àṣẹ̀ṣẹ̀ sílẹ̀ agreement nísìnyí pé mùsùlùmí tó bá ti gba ìsìláàmù ní Mẹ́kà àfi ká yọ̀ǹda rẹ̀ ká filẹ̀ sí Mẹ́kà rẹ̀. Eri bẹ́ẹ̀ ni wọ́n wà tí Ànábì sallallahu alaihi wasallam fi wá padà sí Mádínà pẹ̀lú àwọn mùsùlùmí ní ọdún kẹfà tí wọ́n ṣe hijira. Láfààfin sọ pé fi sítì kanat umratul Hudaybiyah wa bay'atu ridwani tilka zakiyah. في ست كانت أمرة الحديبية وبيعة الرضوان تلك الزاكية. وفيه bákan náà nínú ọdún kẹfà yẹn òun ni fardul hajj ni wọ́n sọ hajj di ọ̀ranyàn. Aw ma khalati àwọn kan sì ní ọdún karùn-ún ni wọ́n sọ hajj di ọ̀ranyàn tóun náà di ọ̀ranyàn nínú Islam. Aw fi thamani àwọn onítàn kan sọ pé ọdún kẹjọ ni. Aw fa fi tasi'ati àwọn kan tiẹ̀ sọ pé ọdún kẹsàn-án ni. Yẹn pé nǹkan ọdún kan tá Ànábì sallallahu alaihi wasallam ó jáde láyé ni ìdájọ́ hajj sọ̀kalẹ̀. Khulfun wọ́n jiyàn sí. Waqila kana qabla al-hijrati wujubu hakahu fi nihayati. خلف وقيل كان قبل الهجرة وجوبه حكاه في النهاية. Waqila àwọn kan sọ pé kana qabla al-hijra kódà ká Ànábì ó tiẹ̀ tó lọ Mádínà ẹni Olúwa ti sọ̀dájọ́ hajj kalẹ̀. Wujubuhu hakahu fi nihayati ọ̀rọ̀ yẹn tí yẹn bá wá ń pè ń bo nìyẹn ti lè rí ìyẹn rí nínú nihayatul matlabi Imamul Haramain al-Imam al-Juwayni kánú àwọn àgbàfà Islam ní ìlànà Imam Shafi'i wọ́n pè ní Imamul Haramain al-Juwayni òun lọ́kọ́ Ghazali ní kéwú. Naam. وفيه قد سابق بين الخيل وآية الظهار في ابن خولي. وفيه قد سابق بين الخيل وآية الظهار في ابن خولا. وفيه nínú ọdún kẹfà yẹn náà قد سابق بين الخيل la Nabi sallallahu alaihi wasallam ní ìṣẹ̀lẹ̀ wípé ẹṣin Ànábì ó ṣe ìdíje ẹṣin wọn lẹ́ṣin rẹ̀ ní máa mèrè ṣáájú gbogbo ìgbà tẹ́ṣin àwọn ẹlòmíì bá ṣe ìdíje pẹ̀lú ẹ̀. Àmọ́ lọ́dún yìí ni ẹṣin Lárúbáwá kan ṣe ìdíje pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tí ẹṣin rẹ̀ sì wá la ẹṣin Ànábì ọba àwọn sàábé nú jẹ́. Àwọn kan àṣọ yẹ kẹ́ṣin kan máa la ẹṣin Ànábì ní akíní àmbẹ́mbẹ́ ayé lásán ni ayé lásán ni kò lọ fẹ́nìkan. Mo jẹ́ Ànábì Ọlọ́run ọba ò túmọ̀ yìí pé kọ́ ọmọ lékè nínú ìgbà. Mo jẹ́ Ànábì mo jẹ́ ni Ọlọ́run ọba mo jẹ́ ẹnìkan tí ń sin Ọlọ́run tí ń kírun gbogbo ìgbà kò túmọ̀ yìí pé kọ́ ọmọ aráyé ṣe ju kèfèrí lọ. Ọlọ́run lè ní kí kèfèrí máa rí ṣe jù ọ lọ. Kò mọ Ọlọ́run ń fojoojúmọ́ bú Ọlọ́run ń fojoojúmọ́ ṣẹ́ lọ́run. Ọlọ́run sì tún lè ní kó máa rówó jù ọ tí òun sìn lọ. Ìwọ lódodo òun purọ́ ń sì ń rówó jù ọ tí. Kò túmọ̀ wípé ẹni tí ó bá ti sòdodo ó gbọdọ̀ rówó. Ẹni tó bá ti kírun gbọdọ̀ níláárí jẹni tí ò kírun lọ. Ayé ni Ànábì sallallahu alaihi wasallam ní kò ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá yẹ sí pé ayé ó tẹ òṣùwọ̀n ẹyẹ ẹ̀fọn fún rẹ̀ lóṣùwọ̀n tá a bá gbé sórí òṣùwọ̀n kí ló wọ̀n bó lẹ́jẹ̀ ẹnu kọ̀ wọ́n nǹkan ká tó wá ké bí ọ̀lẹ́jẹ̀ ẹnu ẹ wá já ìyẹ́ rẹ̀
ìkan nínú ìyẹ́ méjì tẹ́fọn ní ẹgbẹ́ sórí òṣùwọ̀n ṣó nítumọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní tó bá yẹ sí pé ayé wé ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ Ọlọ́run ọba ni dédé ntí ìyẹ́ ẹ̀fọn tún wọ̀n náà táyé bá wọn dédé irú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ni kò ní fún mọ́ saqal kafira minha shurbata ma'in Ànábì sallallahu alaihi wasallam ní Ọlọ́run kò bá ti fún kèfèrí tí ọmọ Ọlọ́run tí kìí kírun kò bá ti fún lómi kékeré mu nínú ayé báyìí táyé bá wọn dédé ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ Ọlọ́run ayé ò ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run lójú ojúlẹ̀ pé kèfèrí tó bá fẹ́ rí ńbẹ̀ kó rí ńbẹ̀ mùsùlùmí tó bá fẹ́ rí ńbẹ̀ kó rí ńbẹ̀ alikiyama tó nítumọ̀ yẹn lọ palẹ́sẹ̀ fún gbogbo ẹni tí ń kírun fún gbogbo ẹni tí ń sin lọ́hùn Ọlọ́run má ṣe jẹ́ ká wà nínú àwọn tí ó jèrè alikiyama ọlá tí tóbi Ọlọ́run. Naam wa ayatu dhihari fi ibuni khawli àti ayatu dhihar aya tó sọ̀kalẹ̀ lérí ìdájọ́ ẹni tí ọkùnrin tó bá wòsàn tó sọ fún ìyàwó rẹ̀ pé látẹ̀ní lọ ó dèèwọ̀ mi bí ìyá mi náà ṣe dèèwọ̀ mi bí ìyá mi ṣe dèèwọ̀ mi láti súnmọ́ ẹ̀yìn rẹ̀ náà ti dèèwọ̀ mi láti fi kanlẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ iná ń pè ní vihar ọdún yẹn ni ìdájọ́ yẹn sọ̀kalẹ̀ arákùnrin tó dán wò tí ìdájọ́ yìí fi sọ̀kalẹ̀ wọ́n pè ní Ausudnu Summit ọmọ ìyá àwọn bá dátúbnu Summit òun ló sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ tó ń pè ní Khawla ń pè látẹ̀ní lọ o ẹ̀yìn rẹ̀ ti dèèwọ̀ mi ìtumọ̀ ẹ̀ ní pé kò ní súnmọ́ mọ́ ọmọ wà nínú ilé mi àmọ́ bálòpọ̀ ọkọ láya kò ní dèmí rẹ̀ pọ̀ mọ́ ẹ sì wá kọ́ ọ́ lẹ̀ nígbà tó bá ní bá a láṣepọ̀ ká mọ̀ pé o ti kọ́ ọ́ lẹ̀ ọ láǹfààní àti fọ́kọ mi rárá kò ní túlẹ̀ kọ́ fẹ́ kọ́ mi kò sì tún ní bá a ṣe ń tó yẹ kọ́ máa bá a ṣe nínú ilé yọ wá wà bíi àgbékọ́ọ̀lù tá a kàn gbé kọ́ sínú ilé mẹ́ àbí fọ́tò tẹ́nìkan gbé sógiri àbẹ́rẹ́ lásán bí ó ti máa túwìtì ẹnu wọn láṣà yẹn ká Ànábì sallallahu alaihi wasallam ó tó dé òun náà wá dán o níyàwó wá fẹjọ́ sùn Ànábì sallallahu alaihi wasallam ń sunkún tọ́lọ́ ní qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah wallahu yasma'u tahawurakuma suratul mujadala ń tó bí nìyẹn chapter mujadala ń tó bí nìyẹn àròyìn yẹn ló bí ìyá Aisha ní arábìnrin yẹn dé ìyẹn Khawla láti wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn ní pé ọkọ mi ní o tí ó bá kọ̀ mí kọ́kọ̀ mi mo ní bùkátà sọkùnrin tí ó bá kọ̀ mí kọ́kọ̀ mi kí n lọ wá ọkọ mi èwo ni kó sọ fún mi pé òun ò ní súnmọ́ mi mọ́ màá dẹ̀ ṣẹ́kù nínú ilé rẹ̀ ó wá sunkún wá bá Ànábì sallallahu alaihi wasallam tá Ànábì ń sọ fún pé ó sì wá bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀ yóò tiẹ̀ ti dàgbà bàbá àgbàlagbà ní nǹkan kan ibi tí ń sunkún tó wà lọ́dọ̀ Ànábì ni wá yìí ti sọ̀kalẹ̀ ìyá Aisha ló yà òun lẹ́nu ọ̀rọ̀ tí ó wá bá Ànábì sọ tí Khawla wá bá Ànábì sọ lọ́hùn lòun ń gbọ́ òun ọ̀gbọ́ dáadáa Ọlọ́run sì fàáyà náà ń ṣe ó ní qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah wallahu yasma'u tahawurakuma ìyá Aisha ni ń yà òun lẹ́nu pé ọ̀rọ̀ tóun wà nítòsí wọn òun wà nù yàrá wọn wà lágòdè wọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tóun ọ̀gbọ́ dáadáa Olúwa wá fọ̀rọ̀ ránṣẹ́ láti sánmọ̀ pé mo ti gbọ́ ten discourse tí ń túmọ̀ sí pé gbígbọ́ Ọlọ́run ọba ju gbígbọ́ tènìyàn lọ kò nídìí ká pariwo wí kò nídìí ká fẹ̀ fún wí tá a bá fẹ́ bọ́ Ọlọ́run ọba sọ̀rọ̀ kó tó gbọ́ ìyá Aisha ní yà òun lẹ́nu kí bó lọ́lọ́run ṣe gbọ́ ní sánmọ̀ tóun wà nù yàrá àwọn ọ̀gbọ́ dáadáa ìdájọ́ tọ́lọ́run wá fi tó sọ̀kalẹ̀ nù Suratul Mujadala ní pé gbogbo ọkùnrin tó bá dánrú ẹ̀ wò tó fẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti yẹ́ ẹ̀ pé mi ò ní fẹ̀yìn rẹ lílẹ̀ mo ti dé wọ mi gbọ́dọ̀ ìgbà tẹ́ ẹ bá fẹ́ ṣàkójẹ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ thumma ya'uduna lima qalu tẹ́ ẹ bá fẹ́ kó jẹ́ pé mi ò tẹ́ ẹ bá fẹ́ kó jẹ́ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ kó tó lè ṣe bẹ́ẹ̀ fatahariru min qabli an yatamassa kẹ́ ẹ tó lè súnmọ́ra yín àfi kó lọ bọ́kùn lọ́rùn ẹrú ẹni tí ó bá rẹ́rú ńkọ́. faman lam yajid fasiyamu shahrayn mutatabi'ayn kó gba àwẹ̀ oṣù méjì tí ó tẹ̀léra wọn. min qabli an yatamassa kọ́kọ́ àtìyàwó tó súnmọ́ra wọn òfin Ọlọ́run ọba nìyẹn. faman lam yastati' fa it'amu 60 miskina. ẹni tí agbára rẹ̀ ò bá tún ká kó gba àwẹ̀ oṣù méjì kó wá bọ́ aláìrí jẹ aláìrí mu kó bọ́ 60 kó fún wọn ní tí wọ́n jẹ òfin yìí lọ́lọ́run sọ̀kalẹ̀ nígbà náà kẹ́ni tó bá ti dẹ́rú ẹ̀ wò tó sì fẹ́ ṣàkójẹ ọ̀rọ̀ rẹ̀ àwọn àfọ̀mímọ̀ kan ní tó fẹ́ ṣàkójẹ ọ̀rọ̀ rẹ̀ kọ́
tó bá ti sọ bẹ́ẹ̀ tó ti dá aláṣà fún ìyàwó rẹ̀ tí lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ tán àwa wo déédéé ìgbà tó yẹ kí ó fi kọ̀yàwó lẹ̀ ń pé sọ fẹ́ kọ́ lẹ̀ ni èwo gangan lọ fẹ́ ṣe ń bẹ̀ táwa ni òun ọ̀kọ́ lẹ̀ òun kàn fẹ́ kọ́ ṣẹ́kù náà ni àgódì òun náà ni ọ wà ọ̀dẹ̀dẹ̀ òun ni ọ wà òun ò sì ní súnmọ́ mọ́ yìí ní ṣe lọ́kọláya pẹ̀lú rẹ̀ mọ́ tọ́wá ẹ́sìké bó ti fẹ́ ṣe nìyẹn ìdájọ́ yọ wà lérí rẹ̀ ìdájọ́ wípé kò bọ́kùn lọ́rùn ẹrú tó bá lágbára kó gbàwé oṣù méjì tó bá lágbára kó bọ́ yẹn 60 pé kèé ṣe wípé tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣàkójì ọ̀rọ̀ wípé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ kódà bí ọba dúró lórí pé òun sọ náà nù àlọ́dẹ̀dẹ̀ òun yìí ni ọmọ wà lọ́gbére ọ̀ràn tó dá níwájú Ọlọ́run ọba nù ọdún kẹfà yẹn ni ìdájọ́ yìí náà sọ̀kalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí àfa kà fún wa ń kọ́ ṣẹlẹ̀ ní ọdún kẹfà nù kó tó di pa máa lọ sí ọdún keje tánàbí sàlámù dé Madina ẹjẹ́ kà fúnra wa gẹ́gẹ́ bí àṣà wa nínú Al-Qur'an bó lọ́lọ́run ṣe àwọn àlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Mẹ́kà tí ànábì sàlámù lọ ṣe múra nínú Suratul Fatih Ọlọ́run ní Bismillahirrahmanirrahim inna fatahna laka fathan mubina. Ọlọ́run ní àwa la ṣe ìṣípayá fún ọ ní ìṣípayá tó fojú hàn Mẹ́kà tẹ́ ẹ lọ tó dàbí gbà pé ẹ kàn lọ lásán ẹ achieve kankan terms and conditions tẹ́ fẹ́ nu kò sí yẹn ó dín di achievement ni nítorí nísìnyí ó ti rọrùn fún gbogbo ẹni tí ó bá ṣe Islam ní Mẹ́kà ń bì láti practice Islam wọn ṣé n tá a dẹ̀ ń wá tẹ́lẹ̀ náà nu kì í ṣe pé láti force ẹnìkan kọ́ wọnú Islam n tá a fẹ́ náà ni pé ẹni tó bá ti lóun ó gba Islam ẹ yé lù wọ́n mọ́ ẹ yé pa wọ́n mọ́ Ọlọ́run inna fatahna laka fathan mubinan àwa la ṣe ìṣípayá yìí la ṣe fún wa Muhammadu ó dẹ̀ fojú hàn. liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. a ṣe bẹ́ẹ̀ láti ṣàforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ tó ṣáájú àti èyí tó kù. wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqima. a ṣe bẹ́ẹ̀ láti lè pé ìdẹ̀ra àwọn Ọlọ́run ọba lé ọ lérí ká sì fọ̀nà tó dáa mọ́. وينصرك الله نصرا عزيزا. afẹ́ràn wọ Muhammadu lọ́wọ́ ní ìrànlọ́wọ́ tí ó yè kóró. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم. àwa Ọlọ́run ọba la sọ ìfọ̀kànbalẹ̀ sọ́kàn gbogbo àwọn olùgbàgbọ́ òdodo kí ìgbàgbọ́ wọn tún lè lékún sí ju tàtẹ̀yìnwá lọ. ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. àwọn ọmọ ogun sánmà àtàwọn ọmọ ogun ilẹ̀ Ọlọ́run ló ní gbogbo wọn Ọlọ́run ọba tó máa ti ń ṣe. ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها. a ṣe bẹ́ẹ̀ láti lè mú àwọn mùmínì wọlé ọlá ilé ọlá lálìjánnà tí wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére. ويكفر عنهم سيئاتهم. a fẹ́ pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn rẹ́. وكان ذلك عند الله فوزا عظيما. nítorí pé yẹn ní èrè tó tóbi jù lọ́dọ̀ Ọlọ́run ọba. ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات. àwọn ẹlẹ́bọ àtàwọn mùnáfìkì tí wọ́n lè tẹ̀lé yín a fẹ́ jẹ wọ́n níyà ló jẹ́ a ṣe bẹ́ẹ̀. الظانين بالله ظن السوء. àwọn tí wọ́n rorò kúrò sọ́lọ́run ọba UK ẹ̀yin tẹ́ ń lọ Mọ́kà ẹ̀ ń lọ káwọn kèfèrí mọ́ bẹ́ẹ̀sì wọn ẹ fẹ́ lọ ká kú mọ́lé àwọn tán wá dẹ́rùbà yín Mọ̀dínà tẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe tún lọ bá wọn lé gbogbo àwọn tán rorò kúrò yẹn a fẹ́ dójú tì wọ́n a fẹ́ jẹ wọ́n yà. عليهم دائرة السوء. aburú tí wọ́n rò yẹn eré wọn náà ni ó ṣẹlẹ̀ sí. وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم. ó bínú sí wọn ó ṣẹ́bi ilé wọn ó tọ́jú jahannama fún wọn. وساءت مصيرا. jahannama burú níbi tí yẹn parí ọ̀rọ̀ rẹ̀ sí. ولله جنود السماوات والأرض. àwọn ọmọ ogun sánmà àti ilẹ̀ ẹ̀sẹ̀ Ọlọ́run ló ní wọ́n. كان الله عزيزا حكيما. ọba tó lé lọ́lọ́run ọba bíi ní tọ́mọ tí ń ṣe. إن الذين يبايعونك. Ọlọ́run ní sórí ròdò àwọn tí wọ́n ń bá ọ gbàdéhùn. إنما يبايعون الله يد الله فوق أيديهم. Ọlọ́run ní wọ́n bá gbàdéhùn gbogbo àwọn tí wọ́n bá Nábì gbàdéhùn lábẹ́ igi ní Maka ń pé tó bá dìjà àti rẹ́dí àti ìjà ṣe tán láti fẹ̀mí wa yá ẹ̀mí Islam láti fẹ̀mí wa yá ẹ̀mí imani kó lè yè àwọn tí wọ́n bá ọ gbàdéhùn yẹn Ọlọ́run ni wọ́n bá gbàdéhùn bí wọ́n ti nawọ́ tán ń bá wọ Muhammadu gbàdéhùn yẹn ìkúnlọ́wọ́ Ọlọ́run ọba ẹ̀rí rẹ̀ àti ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú wọn.
فمن نكث فإنما ينكث على نفسه. ẹnikẹ́ni tó bá dalẹ̀ àdéhùn yẹn ó dalẹ̀ fẹ́mi ara ẹ̀. ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. gbogbo ẹni tó bá mú àdéhùn níṣẹ́ pé àdéhùn tí mo bọ́ lọ́wọ́ bá gbé pé ń dúró ti Islam ẹsẹ̀ mi ò ní yẹ̀, gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ mo lérè ńláńlá tí mo fẹ́ kí wọ́n jẹ lọ́dọ̀ èmi Ọlọ́run Ọba. سيقول لك المخلفون من الأعراب. àwọn Lárúbáwá tí wọ́n wà ní Mádínà tí wọ́n ṣe àtàwọn gbèríko Mádínà tẹ́ ké sí pé ẹjẹ́ àjọ lọ tí wọ́n dáhùn tẹ́ ẹ bá padà dé Mádínà ẹ̀yin ó rí i pé wọ́n máa sọ pé. شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا. súrà yìí ní sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam bá ti ń padà láti Mẹ́kà lọ Mádínà padà. súrà yìí lọ́lọ́run ń sọ̀kalẹ̀. Ànábì Ọlọ́run ní tí Muhammadu tó bá padà dé Mẹ́kà ó rí i pé tí wọ́n máa sọ ni pé ṣàgàlátínà amúhàlùná Ànábì àwa náà bá tẹ̀lé yín wọ́n ṣe bẹ́ẹ̀ kú ni lílọ tẹ̀ ń lọ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ kú ni pókù yín wọ́n pa wọ́n fi ránṣẹ́ gbàtàn àrí pẹ́ dé láyọ̀ àtàláfíà wọ́n máa sọ pé àwa náà bá dẹ̀ wá tẹ̀lé yín ṣàgàlátínà amúhàlùná owó ni àwọn dúkìá wa property business mi ni òjì ìráyè wá àhàlùná mọ̀lẹ́bí ni mò ń tọ́jú bàbá mi ni ń tọ́jú ìyá mi ni ń tọ́jú ọmọ tọ́jú ìyàwó ní òjì ń lè tẹ̀lé yín. فاستغفر لنا. Ànábì bá ń tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run. يقولون بألسنتهم ما ليس في قلوبهم. dodo ń tán fa hàn sọ yẹn ó yàtọ̀ sí ti ń bẹ lọ́kàn wọn. فقل فمن يملك لكم من الله شيئا. Ànábì sọ fún wọn pé kí lẹ lè ṣe nígbà tọ́lọ́run bá ṣe tán àti ṣe kínní. إن أراد بكم ضرا أو أراد بكم نفعا. ta ló lè gbà yín lẹ̀ lọ́wọ́ Ọlọ́run Ọba tọ́lọ́run bá fẹ́ pa yín ẹ̀ ń sá fún kú tọ́lọ́run bá nínú yàrá rẹ tọ́ wa yẹn náà mo fẹ́ pa ọ́ síbẹ̀ eré wo ló lè sá ogun wo ló lè ṣe ọgbọ́n wo lọ́gbọ́n láti pé kí kádàrá Ọlọ́run Ọba má ṣẹ tọ́lọ́run bá sì ni mo dé mo fẹ́ ṣoore ta ló lè dí Ọlọ́run Ọba lọ́wọ́. بل كان الله بما تعملون خبيرا. Ànábì sọ fún wọn pé dodo tí wọ́n ń ṣe nífàkù múnáfìkì tán ń ṣe yẹn Ọlọ́run mọ̀ ọ́n èyí tán wí tó yàtọ̀ sí ti ń bẹnu ọkàn wọn Ọlọ́run mọ̀ ọ́n. بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا. Ànábì sọ fún wọn kán lè mọ ipá àmọ́ tí ń bẹ lọ́kàn wọn dáadáa sọ fún wọn pé tí ń bẹnu ọkàn yín gẹ́gẹ́ ni pé ẹ ti rò pé Ànábì àtàwọn mùmínì tán bá ti lọ sí Mọ́kà bẹ́ẹ̀ wọ́n ń lọ sí sàárè wọn nù wọn ní padà dé mọ́. وزين ذلك في قلوبكم. ó ti ráyè jókòó lọ́kàn wọn Ṣẹ̀tánì ti design ẹ̀ sí wọn lọ́kàn pé bí ó ṣe rí nìyẹn. وظننتم ظن السوء وكنتم قوما بورا. oríṣiríṣi èrò burúkú lẹ́rò nítorí ìparun tó fẹ́ pa yín run. ومن لم يؤمن بالله ورسوله. ẹnikẹ́ni tí ó bá ti gbọ́ lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ gbọ́. فإنا أعتدنا للكافرين سعيرا. Ọlọ́run Ọba ní a ti tọ́jú náà sẹ́yìn rì kalẹ̀ fún gbogbo wọn tí wọ́n wọ̀ níjọ́ kan yẹn. ولله ملك السماوات والأرض. Ọlọ́run Ọba ní ìjọba sánmà àti tilẹ̀ Ọlọ́run Ọba lónìí. يغفر لمن يشاء ويعذب من يشاء. ẹni tó bá wọn Ọlọ́run Ọba wọn àforíjì ẹni tó bá wọn á jẹ níyà. وكان الله غفورا رحيما. aláforíjì lọ́lọ́run Ọba oníkẹ́ lọ́lọ́run Ọba Ọlọ́run foríjì wá kọ́ kẹ́ wa. níbòmíì nínú súrà yẹn náà Ọlọ́run tún ní laqad radiyallahu. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك. tahta shajarati gbogbo àwọn mùmínì tí wọ́n bá Ànábì ṣàdéhùn lábẹ́ igi náà Ọlọ́run lóhùn yọ́nú sí gbogbo wọn Ọlọ́run ṣáà yọ́nú sáwa náà o. Ọlọ́run àwọn báwọn ṣe ṣoríire nù wọ́n padà jà náà o. yóò dìjà yóò dogun yóò dọ̀tẹ̀ wọ́n ní wọ́n ti pa Usmanu ọyẹ ẹ máa wá gbàdéhùn wọ́n sì gbàdéhùn pé arẹ́dí àtìjà Ọlọ́run ní rẹ́dínẹ́sì yẹn náà mo fẹ́ lò. a ní gbogbo wọn náà gbàdéhùn jọ́nà àfẹnìkan péré àṣé ìjọ oríire tiẹ̀ ò tí ì tónù. gbogbo àwọn tí wọ́n gbàdéhùn Ọlọ́run lóhùn yọ́nú sí wọn Ọlọ́run ṣáà yọ́nú sáwa náà torí tí Ọlọ́run bá ti yọ́nú sí yẹn kò ní bínú mọ́ waridwanun minallahi akbar òun náà lọ sọ bẹ́ẹ̀ ó ní èyí tó kéré jù nínú ìyọ́nú wọn Ọlọ́run Ọba ó tóbi ju gbogbo nǹkan lọ ìyọ́nú yẹn là ń wá kódò ju àlìjẹ́nnà lọ ìkan nínú ìyọ́nú Ọlọ́run Ọba èyí tó kéré jù nínú ìyọ́nú Ọlọ́run Ọba làlìjẹ́nnà tọ́mọ àlìjẹ́nnà bá dá àlìjẹ́nnà tán Ọlọ́run wà ní waridwanun minallahi akbaru lẹ́yìn tẹ́ ti rí bí wà àlìjẹ́nnà yìí tán èyí tó wá ju gbogbo àlìjẹ́nnà yìí lọ ní pé kí n yọ́nú sí yín Ọlọ́run ṣáà yọ́nú sí wa ó wá yọ́nú sáwọn kan bẹ́ẹ̀ látàyé
ọ sọ fáwọn sàhábà kí bẹ́ẹ̀ ṣe ṣàdéhùn yìí ẹ fẹ̀mí yín lẹ̀ fọ́lọ́run lẹ́mìí táwọn kan ń gbé sá káàkiri pé àwọn fẹ́ gùn lẹ́mìí àwọn fẹ́ kíkú kan ó pa wọn ọfà kan mẹ́lẹ̀ tẹ̀lé Ànábì sallam jáde ẹ̀yin sì fẹ̀mí ti yín lẹ̀ báyìí wọ́n ló dogun ẹ lọ́yà tẹ́ẹ̀sì kó nǹkan ìjà dání ń múra lẹ wá ṣe Ọlọ́run ni mo yọ́nú sí gbogbo yín naam ọlọmọṣà yọ́nú sáwà náà. fa'alima ma fi qulubihim. gbogbo tí ń bẹ lọ́kàn yín ni wọ́n mọ̀. fa anzala as-sakinata alayhim. èmi gangan mo fi yín lọ́kàn balẹ̀. wa athabahum fathan qariba. mo wá ṣẹ̀ṣẹ̀ wá san yín lẹ́san tayé òun ni pé ẹ wàá rí ibi jagun ọ̀hún gan tẹ́sí jagun àjàlá láìpẹ́ yìí pẹ̀lú ògùn Ọlọ́run ọba ìyẹn ogun Khaibaru tí wọ́n padà jà láìpẹ́ yìí naam. ومغانم كثيرة يأخذونها. kódà ẹ tún kó nǹkan ogun ẹ dọlọ́lá ẹ dọlọ́rọ̀ níbẹ̀. وكان الله عزيزا حكيما. torí ọba bíi lọ́lọ́run tó máa ti ń ṣe tí kì í ṣiṣẹ́. وعدكم الله مغانم كثيرة تأخذونها. Ọlọ́run ọba ṣàdéhùn fún yín lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ogun àtàwọn ọ̀rọ̀ tẹ́ padà kó. فعجل لكم هذه وكف أيدي الناس عنكم. ṣé rí tí Mákà tẹ wá gbàdéhùn pẹ̀lú wọn pé kò sógun kò sọ́tẹ̀ mọ́ odindi achievement ni àjálà lakum hadhihi akànníkélé yìí ọkọ́kọ́ wá náà ni oríire tẹ́tù ṣe lẹ́yìn eléyìí pọ̀ gan-an akafa èdè àná ṣe àǹkan gbogbo àwọn èèyàn ará Mákà ẹ rí i pé asọ́njò ní ìgbà tá a sọ̀rọ̀ gbẹ̀yìn pé àwọn ará Mákà fa àwọn ọmọ ogun kan ránṣẹ́ tọwọ́ àwọn mùsùlùmí tẹ dúdú wọn tán fẹ́ pa ànábì ní ẹ mọ́ pẹ́ nìkankan nu wọn ẹ fi wọ́n ránṣẹ́ padà sí Mákà ń pé kán lè mọ̀ pé Allah bá wàhálà wa káfà àìdí àná sí àǹkún olúwa láwa lára wọn ní ọwọ́ tí wọ́n fi rí nǹkan kan ṣe fún yín. ولتكون آية للمؤمنين. àti kó lè jẹ́ àmì fún gbogbo ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́. ويهديكم صراطا مستقيما. afẹ́ fọ̀nà ọ̀nà tó lóore jùmọ̀ yín afẹ́ fẹsẹ̀ yín múlẹ̀ ń bẹ́ẹ̀. وأخرى لم تقدروا عليها. ó tún wá kó àwọn oore lọ́pọ̀lọpọ̀ làmùtẹ́kìdírú àlẹ́ àtàǹbèrè lọ́dọ̀ Ọlọ́run ọba tọ́wọ́ ò tí ì tó. قد أحاط الله بها. gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run mọ̀ nínú àníyàn tá ń dà èyí tá a lè dà jákè àti èyí tá a lè dà jákè nínú oore tá ń fẹ́ Ọlọ́run ti mọ dúdú ẹ̀. وكان الله على كل شيء قديرا. kò sí ní tágbára Ọlọ́run ọba ò ká láti ṣe. إذ جعل الذين كفروا في. báwọn àyà yẹn ṣe lọ́nu nínú Suratul Fatihi tọ́lọ́run fi ń ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ kí aláta nẹ́bí sì la tó fi ní ẹ jáde ń pé ẹjá lọ ṣe umura aláyẹn mọ́ pé lálàárọ̀ o laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqq aláyẹn ń bọ̀ wá dòdòdó la tadkhulunna al-masjid al-harama padà wọ mọ́ṣáláṣí yẹn insha Allah bọ́lọ̀ ń fẹ́ ẹ̀mí yẹn balẹ̀ wọbẹ̀ kìí ṣe togun muhallikina ru'usakum wa muqassirina fárí nígbà tó bá yẹ kẹ́ fárí èyí tẹ́ fá lọ́tẹ̀ yóò dùn mọ́ yín pé ẹ̀ tí ì rí bí ṣiṣẹ́ àṣepé tẹ́ fi ń fárí padà wọbẹ̀ fárí lásìkò tó yẹ gẹrun lásìkò tó yẹ fa'alima ma lam ta'lamu wa ja'ala min duni dhalika fatihan qariba. Ọlọ́run ní mo máa ń tẹ̀yìn ọmọ ló jẹ́ ń kọ́kọ́ ní kẹ́ kọ́kọ́ rí preamble nínú oore náà èyí tẹ́ kọ́kọ́ tiẹ̀ ṣàmì rẹ̀ lọ́dún yìí ìbẹ̀rẹ̀ oore ni ja'ala min duni zalika akọ́kọ́ fi síwájú eléyẹn náà fatihan qariba fatihu tó súnmọ́ tòsí àṣeyọrí tó túmọ̀ tòsí ọlọ́mọ ṣàjáwá náà ṣàṣeyọrí bá nẹ́bí ṣe bẹ̀rẹ̀ sí ní ìṣoríire lónìí láti ìgbà tó ti ṣe sulhul hudaybiyah yìí agreement yìí ní gbogbo nǹkan tí ń farabalẹ̀ fún làwọn lárúbáwá ìdílé lárúbáwá lóríṣiríṣi wá ń wá gba Islam àtàwọn tá nẹ́bí dọ́dọ̀ wọn o àtàwọn tá nẹ́bí ọ̀dọ́dọ̀ wọn tọ́nà wọn jìn wọ́n wá ń bọ̀lẹ̀ yín ti wá ìdílé kan ni wá láti bí báyìí kí lẹ fẹ́ àwọn náà adúró Islam làwa gbà wọ́n wá ń wá lọ́tún lósì bẹ́ẹ̀ gbogbo wọn sì ń padà sílùú wọn wọ́n rí Islam ṣe lọ́nà rọrùn kò sí pé wọ́n á pa àwọn kan wọ́n wá ń lu àwọn kan wá ń wá bí wọ́n ṣe sá lọ sí Ethiopia gbogbo yìí ti dà fi ẹ̀yìn ọkàn ti balẹ̀ fún gbogbo mùsùlùmí tó bá fẹ́ sin lọ́hùn báyìí ará Mẹ́kà ti ṣàdéhùn pé ẹni tó bá fẹ́ sin lọ́hùn à ní dà wọ́n láàmú mọ́ a sì ní jagun mọ́ lọ́dún 10 afẹ́jẹ́ kó gun omi afẹ́kálàáfíà ọjọba ìyẹn ni àṣeyọrí tí wọ́n bá bọ̀ láti ibi umura tí wọ́n lọ ṣe ní Hudaybiyah ìgbà tí ọdún keje wá dé sanatu sabi'a ọdún keje tánàbí sallallahu dé Madina lànàbí wá ṣe ìgbédìde àwọn òjíṣẹ́ ó gbé wọn dìde pé
ìsìláàmù ti wá kú kó kọjá ilẹ̀ Mẹ́kà Mẹdínà àtàwọn gbèríko tó sọ̀ráǹdì ẹ̀ yìí ó ti kú kọ́ wá náà kó rìn jìnnà kó máa lọ sí Iraq, ó kú kó rìn jìnnà kó máa lọ sí Egypt, ó kú kó rìn jìnnà kó máa lọ sí Syria àti gbogbo àwọn ìlú tó tóbi láyé nígbà náà. Yemen, ànábì wá gbé àwọn òjíṣẹ́ bíi 6 ó gbé wọn dìde, ẹnì kọ̀ọ̀kan wọn ń rán wọn sáwọn lọ́balọ́ba tó tóbi jù lágbàáyé. Ó gbé ẹnìkan dìde sí ọba Kesari ní Syria ní Sham tí ń jẹ́ olórí àgbà fún gbogbo àwọn kìrìsìtẹ́nì nígbà náà, ń pé lọ́ọ́ sọ fún wípé èmi Muhammadu, ọ̀dọ̀ mi Muhammadu ló ti wá òjíṣẹ́ Olúwa, ń pé mò ń pè é síbi kọ́ wá sí lọ́hùn lóhun nìkan, kan yé pé Jésù lọ́mọ Ọlọ́run mọ́, kan yé pé ní Ọlọ́run mọ́, kan yé sọ pé Ọlọ́run ọ̀lọ́mọ, pè wọ́n síbi ohun tó dá gbogbo wa papọ̀ àwa àti wọn, wípé ká sin lọ́wọ́n ọba lóhun nìkan, ká má fi nǹkan míì kún, ká má ṣẹbọ. Òun ni lẹ́tà tá Ànábì sallallahu kọ sí ọba Kaisar, ìyẹn ọba Maliku Rome, ọba ilẹ̀ Rome, àwọn Byzantinians. Lẹ́tà tá Ànábì sallallahu kọ fún un náà, wọ́n sì fún Ànábì mọ̀ràn nǹkan àwọn bá kọ lẹ́tà sáwọn lọ́balọ́ba báwọn kán lè kà á kún nínú àṣà wọn. Wọn kàn ní gba ordinary lẹ́tà bẹ́ẹ̀ àfi kẹ́ stamp ẹ̀, àṣà àgbà náà nù, iyì lẹ́tà àgbà náà nù, pé kẹ́ stamp ẹ̀, ó gbọ́dọ̀ gba procedure yẹn kọjá. L'Ànábì sallallahu fi ṣe tìkhazu khatam, l'Ànábì fi lọ yan stamp. Wọ́n wọ̀ bí òrùka àmọ́ ti ní tí wọ́n kọ síbẹ̀ logo. Allah wà ń bẹ, Muhammadu wà ń bẹ, Rasulullah wà ń bẹ. Sọ̀tà Ànábì bá ti wá tẹ lẹ́tà tán yóò fi lè kán lè mọ̀ pé ó wà authentic látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Lẹ́tà dé ọ̀dọ̀ Késárì ọba Rome, ọkà nígbà tọ́ka tó níṣẹ́ jíṣẹ́ fún un. Wọ́n ní ó ṣàpọ́nlé ẹni tó wá jíṣẹ́ tá Ànábì sallallahu alaihi wasallam rán wá, ó ṣàpọ́nlé ẹ̀. Ó wá ń béèrè pé ta ni ó lè fún mi ní làbárì ẹni yìí. Mo ti ń gbúrò rẹ̀ ń pé wọ́n nẹ́nìkan péré lánàbí Ọlọ́run ọba nílẹ̀ Mẹ́kà nísìn, ta ni ó lè fún mi ní làbárì rẹ̀. Wọ́n ní àkọsẹ́ni tó mọ pàtó rẹ̀ nínú wa o, àmọ́ àwọn ará Mẹ́kà ń bẹ ń tòsí tán wá rajà láti Mẹ́kà tán wá ṣe bísínẹ́sì. Wọ́n dẹ̀ ní olórí wọn, ṣé ká ké sí wọn wá, ó ní ẹ ké sí wọn wá. Wọ́n wá ké sí Abu Sufyan. Abu Sufyan ń wà ní Syria nígbà náà. Abu Sufyan yìí ẹ má gbàgbé, òun la lọ́lọ́ rajà ń Syria tí ń kó bọ̀ wá Mẹ́kà tán gba ọ̀nà Mẹdínà kọjá tó bí ogun Badr táwọn Ànábì fẹ́ lọ pàdé ẹ̀ lọ́nà. Abu Sufyan nù. Òun kan yìí náà ló lídi àwọn kèfèrí wá nígbà táwọn ajagun Uhud, ó wà náà àwọn lídàsí rẹ̀. Ó tún wá ṣègbà tí ó tún wà ní Syria tó tún lọ rajà, kò tí ì gbà síláàmù nígbà tá à ń sọ yìí o. Ọba Syria wa ní ẹkẹ sí wá ìyẹn Késárì, wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn, àwọn tán jẹ́ bí ẹ̀ gẹ́gẹ́. Nígbà wọ́n sì déwájú ẹ̀, ó ní mo gbọ́ pé wọ́n ní ẹnìkan ń bẹ nílùú yín, ọmọ ọ̀dọ̀ yín ni, ọmọ Mẹ́kà ni, àmọ́ ti wà ní Mẹdínà nísìn, ń pé wọ́n ní pẹ̀rẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run, pé Ọlọ́run ló rán òun iṣẹ́. Kí lẹ lè sọ fún mi nípa iṣẹ́ ẹ̀ ní purọ́? Wọ́n láwọn ò ní purọ́, ẹ mọ́ purọ́ o. Mo mọ̀ pé oníjà ní àmọ́ ẹ mọ́ purọ́, ó bá ṣe jẹ́ ni ẹ sọ fún mi. Ìmọ̀ béèrè àwọn ìbéèrè kan. Alákọ̀ọ́kọ́ òun ni pé irú ẹbí wo ló ti jáde? Wọ́n ní ó bá jẹ́ tẹbí ẹbí rere lẹbí rẹ o, ó ní bíbí o, kì í ṣe ẹni tí ò ní bíbí. Ọ̀dà nígbà tí ẹ wá bí tán, ìwà wo lẹ mọ̀ mọ́ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ Ọlọ́run ọba láti kékeré ẹ̀ tó fi dàgbà? Ìwà wo lẹ bá lọ́wọ́ ẹ̀ lẹ mọ̀ mọ́? Wọ́n ní ó bá jẹ́ tiwà, gbogbo àwọn làwọn jẹ́rìí sí pé ó lè jọ́ta àwọn tòótọ́, àmọ́ káwọn ọmọ bonú Ọlọ́run mọ́lẹ̀, ó níwà, ọlámọ́ náà, ó lódodo, àwọn ọ̀kárọ́ mọ́ ẹlẹ́nu rí. Bí ṣe ń sọ ni Késárì mírí ni wípé gbogbo àwọn ìròyìn tẹ́ ń fún mi ń pa rẹ̀ yìí ọjọ́ ìròyìn àwọn ànábì Ọlọ́run ọba tòótọ́. Ó ní àwọn tán ń tẹ̀lé àwọn fọ́lọ́wà rẹ̀ ṣá ń pọ̀ sí ní àbọ̀ ń dínkù. Tán bá ti súnmọ́ tán, ṣé wọ́n rí tí ń tẹ́ wọn lọ́rùn ni? Àbí lọ́ọ̀kan ni wọ́n ti ń rò pé ní eré ni, tán bá súnmọ́ tán ọ̀tọ̀ ni tán bá pàdé. Ó béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀. Wọ́n ní àwọn tán ń tẹ̀lé wọn ń pọ̀ sí ni o. Bá ti ń bá a jagun sí làwọn fọ́lọ́wà rẹ̀ ń pọ̀ sí. Késárì tún béèrè lọ́wọ́ wọn pé ọ̀dà nínú àwọn tí wọ́n wá ń tẹ̀lé, ǹjẹ́ ara àwọn kan tí wọ́n ń sọ pé àwọn ò ṣe mọ́, tán bá ti wọnú ìsìláàmù yẹn, ǹjẹ́ wọ́n máa ń padà sẹ́yìn pé àwọn ò ṣe mọ́? Pé àwọn bá ti súnmọ́ ànábì tán ti rí ìsìláàmù yẹn gẹ́gẹ́ ń pè á, so ẹ̀sìn yìí kàn dá lọ́ọ̀kan ni, àṣẹ bíi cultism lórí. Ǹjẹ́ wọ́n máa ń yọsẹ̀? Abu Sufyan ní òun ò ní purọ́ òun èyí yọsẹ̀ o.
wọ́n bá ti wọnú ẹ̀sìn yẹn àṣekú ni wọ́n máa ń ṣe o. ìyẹn ló máa nẹ́bí náà sallallahu alaihi wasallam lẹ́mí ẹ̀ fi balẹ̀ níjọ́ tán ṣe agreement sululu débíà tí wọ́n ń sọ pé ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tó bá lóun ò ṣe islam mọ́ tó fẹ́ máa padà bọ̀ wá Mọ́kà ẹ filẹ̀ ẹ jọ máa padà bọ̀ ànábì no problem tọrọ dájú pé nìkan ò ní ṣe islam rere kó fi ilẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ máa ń gbọ́ pé wọ́n fi islam lẹ̀ pé wọ́n ló ti convert sí christianity wọ́n lọ convert sí kò ṣe islam tẹ́lẹ̀ náà ẹ wá díẹ̀ ìṣekúṣe kan ní í ṣe irọ́ kan táwọn kan gbélé lọ́wọ́ pé islam rèé tó rẹ̀ ní í ṣe islam kẹrí halawa rẹ̀ kẹwàlẹ̀ ṣe mọ́ nítorí pé ní halawa là dídùn ẹ bá ti rá dídùn yìí mọ́ ni kò sí bó ṣe fẹ́ jùlẹ̀ adùn ni ó ti taste ẹ̀ ó lè bá pàdé ń bò mí sọ ẹ̀sìn tó fẹ́ ṣe tó ti wá bá ẹwà yẹn pàdé ṣẹ́sìn tó mọ̀ ṣe tí ó sọ fún wọn pé ẹ̀mí rẹ nìkan ló ṣe kókó kò ní ìdí òfin láàkùn sọ́bà làákà ìmú kẹ́sìn ọwọ́ àkọ́mọ́ sófin kò like ẹ̀sìn yẹn ọ̀gá ìdí wa nìtumọ̀ ẹ̀ ìsìláàmù nìkan lẹ̀sìn tó rí tí ó mọ̀ bọ́ ọ̀dá sí bó ló ṣe wọṣọ yọ abọ́ ọ̀dá sí bó ló ṣe jẹun bó ló ṣe mumi kódà ìsìláàmù tún dá sí bó ló ṣe sùn kò yẹ ṣe òyìnbó kan ní ó ṣe sọ fáwọn lẹ́ni pé kí ẹ̀ máa sùn hẹ́lì olórí fàlàáfíà Ànábì sálàm ti sọ fún wa nǹkan ẹ bá ti kí ṣáì tán ẹ má rojọ́ lẹ́yìn ṣáì àsámúrù bá dà lè ṣá àwọn àfọ onímọ̀ kìrúhù ni wọ́n ní àsámúrù bá dà lè ṣá mọ̀kìrúhù ni àfi tó bá yẹ sí pé maslaha rajiha kan wà fún kẹ́ẹ̀ṣe ẹ ti kí ṣáì tán bá ṣe kí tán yìí tàwa jòkó tá à ń ṣe hálùkọ̀ yìí tí ẹ bá ṣe pé kò sásìkò míì tá a lè fi sí tí ọ̀rọ̀ wa lọ́rùn ni ní ọba ti dáa jù àmọ́ tá a bá ti kíṣà ìtàn tá à ń fẹ́ ni pé ẹ lọ́ọ́ sùn lẹ́ẹ̀kan náà ẹ mọ́ tòrò jọ mọ́ ànábì wọn ẹ̀ encourage kí yẹn mọ́ tètè sùn kẹ́ ẹ lè níkàápọ̀ òru yẹn tí bá ti ń tètè sùn ó lè control òru rẹ̀ time tí o bá fẹ́ jí ni tí mo fẹ́ jí ní 3 mo fẹ́ ṣe tahajjud 2 ni mo fẹ́ jí 4 ni mo fẹ́ jí tó o bá tètè sùn ó níkàápọ̀ rẹ̀ àmọ́ wọ́n tí wọ́n náà ń sùn láago 2 òru tahajjud wo lójúkù mọ́ so ó ti kọjá bẹ́ẹ̀ wá ni Ànábì sàn jóyìn láti barakatu ummati fi bukuriha alibarika àwọn ọjọ́ mi nbẹ́nbi ntẹ́ ẹ bá gbé àárọ̀ kùtùkùtù ṣe so kì í ṣe nìkan ní ẹ̀ṣẹ̀ kọ́ àwọn alẹ́kọ̀ọ́ nísìnyí pé àárọ̀ kùtùkùtù ló dáa kí yẹn máa fi ṣe nǹkan àṣeyọrí pé nítorí ńgbà yẹn ni làákàyè ó sì mọ́ Ànábì sàlám ti sọ fún wa látàrí mọ́ iye ọdún so ó bá wa dá sí gbogbo ntọ́pọ̀ nínú ìgbésí ayé wa àáfẹ́yàwó kì í ṣe pé kàn díjú mọ́rí kọ̀ọ̀kan máa ṣàdúrà nìkan ó lófin tó gáìdì ẹ̀ àákọ̀ ìyàwó lẹ̀ ó lófin tó gáìdì ẹ̀ àwa àtajà àrajà gbogbo ẹ̀ ló lófin nínú Islam kò síbi tó fẹ́ dé tó ti bá ru adùn pàdé láfi lẹ́ni tó bá tọ́ Islam gangan wò kò ní í jù ú lẹ̀ mọ́. Késàrì tún béèrè lọ́wọ́ Abu Sufyan pé àwọn tó tẹ̀lé àwọn tó ń gba ẹ̀sìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sáwọn olówó ni wọ́n ni àbáwọn aláìní ó ní àwọn táwọn ránṣẹ́ ni wọ́n o àwọn aráàzìlù ni wọ́n o àwọn ẹrú àwọn ẹni tí ò lówó lọ́wọ́ àwọn aláìrí jẹ àwọn aláìrí ṣe àwọn náà pọ̀ lẹ́yìn ẹ̀ Késàrì ní kìí ṣàbùkù kán lọ́lẹ̀ ní tẹ̀lé àfa kìrìsìtẹ́nì lẹni tí ń sọ̀rọ̀ yìí o òun lọ bá kìrìsìtẹ́nì nígbà náà ó ní àwọn tẹ́ mọ́ tẹ̀lé àwọn ànábì Ọlọ́run tán bá ti dìde nù táwọn ànábì Ọlọ́run bá ti dìde pé àwọn ọmọ jíṣẹ́ Ọlọ́run àwọn tí ó kọ́kọ́ gbà fún wọn tí ó kọ́kọ́ máa tẹ̀lé wọn tí ó máa ṣe ọmọ kéwu wọn àwọn aláìní ni àwọn ní ó kọ́kọ́ pọ̀ lẹ́yìn wọn lọ gbáà tọ́ra aláìní lọ́kàn rí ó sílẹ̀ láti tètè ṣe tọ́lọ́hun owó ò ní jẹ́ kó lówó tètè juwọ́lẹ̀ fọlọ́hun ìgbéraga mo ní bíbí mo lórúkọ mo lókìkí kò ní jó tètè gbọ́ tọ́lọ́hun ó ní gbogbo tó ń sọ fún mi yìí nípa ẹni yìí Késàrì ń sọ bẹ́ẹ̀ tó bá dé òótọ́ o àfàìmọ̀ kí ẹ̀sìn ẹni tó ń sọ yìí àti ìjọba rẹ̀ kó má padà dórí ilẹ̀ tí mo wà yìí ilẹ̀ Syria Ṣáàmù tí mo wà yìí ìjọba rẹ̀ àtẹ̀sìn rẹ̀ àfàìmọ̀ kó má padà débi ọ̀rọ̀ ti ẹ̀mí òdodo gbé ọ̀rọ̀ kálá ṣẹ́ríkété tó sọ bẹ́ẹ̀ tán gbogbo àwọn pásítọ̀ tó wà ń bẹ̀ àtàwọn alàgbàjọ gbogbo wọn wojú ara wọn báyìí pé irú ọ̀rọ̀ wo ni olórí wa sọ yìí ń pé ẹlẹ́sìn mùsùlùmí kan àbẹ́lẹ́sìn lárúbáwá kan yóò dé yóò wá gba ìlú tá a wà yìí mọ́ wa lọ́wọ́ tí èsì pọ́ bá wa ti fẹ́ gbàbọ̀dé fún wa gbàtọ́ bá rí i pé dodo wọn wojú ara wọn lọ bá àmọ́ kan fi dán yín wò ni ìmí ni tí mo sọ ó yí ọ̀rọ̀ yẹn padà lẹ́ẹ̀kan náà gbogbo wọn bá forí balẹ̀ fún wọn forí kanlẹ̀ fún kí la fẹ́ lò ń bẹ̀ ni pé Ànábì sàlámù gbójíṣẹ́ dìde sí i pé kó gba Islam ó sì takú olóhùn ọ̀gbà Ànábì tún gbé òjíṣẹ́ dìde sí ọba Kisra
ọba ilẹ̀ Iraq táwọn ń bọ náà ń pé gba Islam òun ló bínú nígbà tó jíṣẹ́ dọ́dọ̀ rẹ̀ ó fàwé ya pé kí lẹ́mí ba Islam ká mọ́ sin náà mọ́ iná tá a ti ń sìn látàrí mọ́ iye ọdún ó yarí ó sorí gungun ó wá rán ni sí ọba Yaman àwọn ìjọba Yaman nígbà náà ń jẹ́ ọmọlẹ́yìn fún ìjọba Iraq ẹni tó bá jọba ní Iraq òun ni ó yan ẹni tí ó jọba ní Yaman ọba tó bá jẹ́ Yaman ni wọ́n ń pè ní Badan ó wá rán ni sí Badan láti Iraq pé mo gbọ́ pé lárúbáwá kan yókùn yín ní eré àyín bẹ̀ yẹn ń pè rẹ̀ lánàbí Ọlọ́run kí n kọ lẹ́tà sí mi pé kí n mọ wá ṣẹ̀sìn òun bá mi túwìtì ẹ̀ bá mi mójútọ́rọ̀ rẹ̀ Badan wá gbé àwọn méjì kan dìde wá sí Madina ń pé òun fẹ́ mọ̀ pàtó anabi Muhammad sallallahu alayhi wa sallam kán lọ́ọ́ bá òun wádìí làbárí rẹ̀ kán lọ́ọ́ bá òun béèrè ọ̀rọ̀ rẹ̀ pé ṣètò òótọ́ ní pé rẹ̀ lánàbí Ọlọ́run àti pé kílẹ̀sìn rẹ̀ wà all about ẹ lọ Madina ẹ lọ bá mi ẹ sì kìlọ̀ fún un pé ọ̀gá mi ti sọ fún mi pé kí n dìde sọ̀rọ̀ rẹ̀ o gbà táwọn yóò dé Madina wọ́n béèrè anabi sallallahu alayhi wa sallam anabi yọjú sí wọn bá wọn sọ̀rọ̀ anabi júwe kí ní jẹ́ Islam fún wọn wọn aláwọn ó sùn Madina díjọ́ kejì ìjọ náà gbà tó di láàárọ̀ ọjọ́ kejì anabi ni ẹ ké sí wọn wá wọ́n déwájú anabi sallallahu alayhi wa sallam anabi ni mo fẹ́ fún yín làbárì kan tẹ́ fi mọ̀ mí lójúṣe Ọlọ́run òun ní pé ọ̀gá yín tọ́ràn yín wá Badan ní àti Iraq láti Yaman ọ̀gá tiẹ̀ náà ní Iraq lọ́hùn Kisra ó jáde láyé lálẹ́ ànámọ́júmọ́ yìí tẹ́ ẹ bá ti dé Yaman ẹ wádìí information yìí ṣòótọ́ ní àbírọ́ ẹ sì mọ̀ mí ní Madina yìí tẹ́ ẹ dé wá bá mi pé kìí ṣe pé òjíṣẹ́ kan wá jíṣẹ́ fún mi ní bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ní Yaman ní Iraq lálẹ́ ànámọ́júmọ́ yìí ẹni tí ń rìn bọ̀ láti Iraq ò lè dé Madina ní àárọ̀ yìí nígbà tí ó pé yóò gbé fúláìtì yóò sì rìn ní oṣù kan nígbà tá à ń sọ yìí oṣù kan ó sì wà nínú dẹ́sàtì tí ń rìn bọ̀ ẹ wá bá ń sọ fọ́gà yín pé kọjá mi nírọ́ ọ̀gá rẹ̀ àgbà ti kú lálẹ́ ànámọ́júmọ́ yìí ọmọ bíbí inú rẹ̀ sì ló ṣe kú pa kódà ẹni tí wọ́n yàn sórí oyè nísìnyí obìnrin ni òun la délé walan yufliha qawmun wallaw amrahum imra'atan àwọn àjọ tí wọ́n bá sì kọ́rọ̀ wọn lóbìnrin lọ́wọ́ ń pé kọ́mọ ìjọba láwọn lérí wọn ò ní ṣe wọn ní jèrè wọn ní ṣàṣeyọrí ẹjẹ́ yìí wọn jẹ́ bá ń délé iṣẹ́ tí mo fi rán yín sọ́gà yín padà wọ́n á padà sí Yaman wọ́n sọ bẹ́ẹ̀ nígbà wọ́n jíṣẹ́ fún tọ̀hún Yaman ó ṣe jọ́ mélòó kan kọ̀ pẹ́ ní òun ṣẹ́dé láti Iraq láti wá sọ fún pé tó ọ̀gá wa jáde láyé ó ní jọ́wọ́ lọ jáde láyé ó ṣe déédéé jọ́ táwọn ará Madina sọ fún pé Ànábì sọ fún wa pé mọ́júmọ́ yìí ọ̀gá wa jáde láyé sallallahu alayhi wa sallam ìyẹn ni àwọn ará Yaman gbọ́ tí àwọn náà fi hàn pé òdodo ni Ànábì yẹn jẹ́ tòótọ́ confam Islam bẹ̀rẹ̀ sí ní spread ní Yaman àmọ́ àrí nínú àkọọ́lẹ̀ ń pọ̀ba yẹn gẹ́gẹ́ gba Islam nínú àwọn tí Ànábì sallallahu alayhi wa sallam rán ní sí ni Muqawqis adimu Misr òun ni olórí ọba Misra ọba Egypt wọ́n máa pẹ́ ní tó bá jọba ń bẹ̀ ní Muqawqis bí ìjọba àlùkò kan ṣe ní orúkọ ṣe ti Aláké ni ti Ẹ̀gbá àbí èwo ni Àwùjalẹ̀ mọ̀ èwo ni Ọ̀ọ̀ni Ifẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹni tí ó bá jọba ní Egypt là ń pè ní Muqawqis Ànábì rán ni sóhun náà ń pé gba Islam tó o bá gbà ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ọrùn rẹ ní ó wà o kó gba Islam àmọ́ ó ṣàpọ́nlé iṣẹ́ tá Ànábì sallallahu alaihi wasallam rán sí kódà ó tún fi gift ránṣẹ́ nínú gift tó fi ránṣẹ́ ni Maria torí kíbùtù ni wọ́n àwọn akabat kíbùtù àwọn ìran tí ń gbé Egypt látọdún tó ti pẹ́ nù orúkọ ibẹ̀ náà wọ́n ti mú orúkọ wọn jáde Egypt kíbùtù àwọn akabat so ẹ̀sìn Christianity ni wọ́n gbẹ́júmọ̀ látìgbà tí Christianity ti wọbẹ̀ ó dẹ̀dá pé dìsín náà ọ̀pọ̀lọpọ̀ wọn Christianity náà wọ́n sì ń ṣe àwọn akabat ní Egypt so olóhùn ọ̀gbà Islam ó wá mú Maria àtobìnrin ẹrú kan náà sì kejì ẹ̀ ó fi ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam pé òun bùn gẹ́gẹ́ bí ẹ̀bùn Hatibu ibn Abi Baltan là Ànábì rán lọ nígbà ó sì dé Madina Ànábì fún Hatibu ní obìnrin kan náà àwọn ẹrú méjèèjì yẹn Ànábì náà mú kan yìí tá Ànábì mú ni Hatibu ibn Abi Baltan Maria al-Qibtiyya òun ló padà wá sábíàmọ́ ló padà bí Ibrahim ṣẹ́wọ́n kí ó dúró àwọn ìyàwó tí ń bẹ ńlé kò sí ìtó bímọ Khadija ló tún bímọ ọmọ tó ti ṣaláìsí tipẹ́tipẹ́
àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ náà ti ṣaláìsí àwọn tó kù láyé nígbà tá à ń sọ yòókù Zainab ọdún yẹn náà dẹ̀ lọ ní Zainab náà jáde láyé àbọ̀dún tó tẹ̀lé tí n bá ṣe mistake ó kù Ummu Kulsum àti Fatima ẹnu àwọn tó kù láyé náà nù. So Maria ló wá bí Ibrahim fún òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam. Ibrahim náà dẹ̀ pẹ́ tí ó fi jáde láyé kékeré náà ló wà kó tó di pa Nabi kú ni Ibrahim wọn náà ti kú sallallahu alaihi wasallam. Àwọn ìgbédìde tí Ànábì gbé tó gbé dìde káàkiri ní ọdún keje tí ó dé Madina nù. Ọdún keje ọ̀hún náà wá ní Ànábì wá sọ fáwọn sàhábà pé ó tún yá o bíi tí mọ̀ yá a lọ sí ọ̀dọ̀ àwọn Yehud. Nígbà tá à ń sọ̀rọ̀ àwọn Yehudi tí Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ pa Ànábì bá ní Nadir. Nígbà wọ́n fẹ́ pa Ànábì tí wọ́n fẹ́ la nǹkan mọ́ lérí tí Olúwa fi wá ìránṣẹ́ tánàbí sàlám ní ẹ fìlú lẹ̀ gẹ́gẹ́ bí pé ti dalẹ̀ àdéhùn. Ọ̀pọ̀lọpọ̀ wọn àyè méjì wọn lọ àwọn kan lọ sí Syria lọ́hùn àwọn kan dúró ní Khaybar. Àwọn tó ṣẹ́kù ní Khaybar nínú wọn àwọn ni wọ́n lọ dé tòru ni wọ́n lọ bá àwọn ará Mẹ́kà tí wọ́n lọ ṣàkójọ àwọn ará Mẹ́kà àtàwọn ẹlẹ́bọ mìíràn káàkiri tí wọ́n fi wá bá Nábì jagun Ahzab. Ogun ta ni wọ́n péjọ wọ́n pọ̀ àwọn 10,000 gbogbo àwọn ẹlẹ́bọ lọ́tún lósì ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀jọ́ra wọn. Náà ti ń pa láwọn Yehudi kan Huyayyu ibn Akhtab àtàwọn kan àwọn ni wọ́n ń ṣara wọn jọ náà ń lọ ṣá gbogbo àwọn ẹlẹ́bọ yẹn jọ pé wá bá Muhammadu jà. Àwọn tán ń ṣara wọn jọ náà wọ́n ń jẹ́ Yehudi Khaybar àwọn Bani Nadiri náà ni tán ti lọ pẹ̀lú àwọn ará Khaybar tó jẹ́ kí àwọn ará Khaybar wọ́ tọ́ sí ìjìyà pé ọ̀dàlẹ̀ ni wọ́n. Tí wọ́n bá tiẹ̀ wá fi ìwà ọ̀dàlẹ̀ tí wọ́n bá fi lọ̀ yín nígbà tá a ṣẹ̀yìn tá a ròyìn ṣé kò yẹ kẹ́ ẹ sọ fáwọn Bani Nadiri tó darapọ̀ mọ́ yín pé rárá o Muhammadu èṣe yẹn bẹ́ẹ̀ lọ́dọ̀ kò dọ́dọ̀ wa o jẹ́jẹ́ rẹ̀ ní lọ jẹ́jẹ́ wà láwa náà lọ àfẹ́ wàhálà o. Pẹ̀lú ọ̀dàlẹ̀ tí wọ́n wù yẹn wọ́n fa kí Ànábì sallallahu alaihi wasallam sọ pé ọ̀dọ̀ wọn yá ẹja lọ jẹ wọ́n níyà ní tí wọ́n ṣe tí ọ̀dà. Wọ́n á dìde pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí wọ́n jẹ́ 1,500 tí wọ́n gbéra pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam láti Madina. Ìgbà wọ́n ń palẹ̀ máa ti mọ́ gbéra làwọn ìjọ kan náà dé náà wá gba Islam. Ṣé wọn ká ní àwọn ìjọ níjọ ni wọ́n wá gba Islam. Ìjọ náà ìjọ Abu Huraira àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn náà pọ̀ tóun náà ń jẹ́ kan nù wọn. Ọdún yẹn ni Abu Huraira dé Madina ìyẹn sàbí Ànábì pàtàkì radiyallahu ta'ala anhu lòun náà gba Islam. Nígbà tí wọ́n dé Madina wọ́n ní wọn ò bá Ànábì mọ́ Ànábì ti jáde ní ti lọ Khaybar ó ti wà lọ́nà. Wọ́n dé Madina wọ́n sọ̀kalẹ̀ wọ́n ṣe jọ́ mélòó kan àwọn náà lọ bá Ànábì sallallahu alaihi wasallam ní Khaybar wọ́n lépa rẹ̀ lọ. Wọ́n ti wá ń lọ lọ́nà inú àwọn mùsùlùmí ń dùn ara wọn yá ni wọ́n ń pariwo la ilaha illallah Allahu akbar la ilaha illallah Allahu akbar. Wọ́n wá ń pariwo ohun òkè ń kálukú fi ń wí. Ànábì wá ń dá wọn lẹ́kọ̀ọ́ pé irba'u ala anfusikum ẹ farabalẹ̀ fa innakum la tad'una asamma wala ghaiban. Ọba tẹ́ ń pè kìí ṣadití ọba tẹ́ ń pè kìí ṣọba kan tó wà ń jìnà tẹ́ máa pé nítorí kó lè gbọ́hùn wa ìṣàṣàlátù kánàbí ọmọ ẹgbọ́ Mádínà sallallahu alaihi wasallam. Ṣé ẹ mọ̀ wípé ẹni tí ń sọ bẹ́ẹ̀ kàn fẹ́ nínú kọ́ fẹ́ tàn yín àbí kọ́ jẹ́ sí pé ẹ̀ ń sùn ọ fẹ́ ta yín jí kí ẹ yé sùn mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Abáṣà ṣàlátù bá Ànábì sallallahu alaihi wasallam bá bọ́lá gbọ́lọ́ ń tóbi gbogbo ń tà ń wí yẹn apariwo wí o àwí jẹ́jẹ́ o Ọlọ́run ọgbọ̀. Wasiru qawlakum Olúwa ní ẹ sọ̀rọ̀ yín jẹ́jẹ́ àwíjẹ́ àrúbìyà àbí kẹ́ ẹ sọ sí lókè. Innahu alimun bi dhati sudur yín tí ń bẹ nínú ọkàn yín mọ́ mọ́. Ala ya'lamu man khalaqa tí wà ní mẹ́ni tí mo dá ni. Huwa al-latiful khabir ọba èmi ọba tí mo ráyè dúdú ń tọ́wẹ́. Kò sí bí nǹkan ti lè wẹ́ tó mọ́ mọ́ pé kíní yìí ti kéré jù ìyẹn lè mọ́ ráyè àti mọ́ fínífíní dúdú tó kéré. Sawa'un minkum man asarra al-qawla wa man jahara bihi wa man huwa mustakhfin bil-layli wa saribun bin-nahar. Olúwa ní echo àti amplifier tí ń gbé ohùn jáde lẹ́nu ẹni tó pariwo àti ẹni tí ń wí tiẹ̀ jẹ́jẹ́ sawa'un minkum bákan náà ni volume yín ò jura yín lọ sánmọ̀ kẹ́nìkan ṣàdúrà ó pariwo wí tiẹ̀ ń pé ẹ̀dùn Ọlọ́run tó bí Allahu akbar ọ̀rànjú wí àti ẹni tó wí tiẹ̀ jẹ́jẹ́ bákan náà ni mo ṣe gbọ́ gbogbo ẹ̀. Ìyẹn lẹ́kọ́ tá Ànábì sallallahu alaihi wasallam ń dá àwọn sàhábà níjọ́ náà kí ẹ yé pariwo mọ́ torí ti fẹ́ dàbí dà pé ariwo yẹn náà fẹ́ fi jẹ́ kí ohùn yóò dé
sánmọ̀ kẹ́ yé pariwo mọ́ ọba tẹ́ ń pè kìí ṣọba tí ó dití tẹ́ wà láti tẹnumọ́rọ̀ kó tó gbọ́ kìí sì ṣọba tí ọ̀nà rẹ̀ jìn tẹ́ fún wa ní pé àgá ìbù ni ẹjẹ́ apariwo ẹ̀ dáadáa kó lè gbọ́ ní tí à ń wí ní níta àmọ́ nínú àṣà wa ńlẹ̀ Yorùbá ni pé táwọn èèyàn bá ń sùn lóde tí wọ́n bá fẹ́ ta wọ́n jí àbí wọ́n ń jẹun wọn concentrate wọn ẹ ṣá sàlátù fún Ànábì dáadáa ẹ pariwo wí dáadáa láti fi lè control wọn àbí láti fi lè jẹ́ kí wọ́n dákẹ́ àrí wọn bí ọmọdé nù à ń tweet wọn ìyún ò sábúrú mbẹ̀ àwọn bá yẹ pé gbàgbọ́ kan ti ń rọ̀ mọ́ ikú ẹni bá pariwo dáadáa ẹ nawọ́ méjèèjì sókè báyìí ẹ wá fò sókè ẹ wá dìde pẹ̀lú ẹ wá wọ́n rí pẹ́ ń sùn wọ́n fẹ́ kẹ́ ẹ lajú nù sẹ́ńtọ́ bá rí pé òun ò sùn dandan kọ́ ni kò dìde tán bá ní òdìde jòkó jẹ́ ara rẹ kò sábúrú mbẹ̀ wallahu alam àmẹ́kọ̀ọ́ mi ìta tún lè mú jáde ńbẹ̀ ni pé nígbà míì tí yẹn bá ń ṣàzíkiri ó lè necessary kí yẹn wí jákè ìgbà míì ó dẹ̀ lè mọ́ necessary nítorí sábàbí ni pé àwa náà mọ̀ nílùú ìgbà tá a bá ń kírun àbá bá ń ṣàdúà wípé ọkàn wa yára ṣeré jáde kúrò níbi tá a bá ń ṣe púpọ̀ torí kì í ṣe gbogbo ìjọsìn nínú ìsìláàmù náà ni àwíjẹ́jẹ́ ìsìláàmù gangan faramọ́ fún wa ká wí àwọn àzíkiri jákè láwọn àyè tó pọ̀ mọ́tàlá náà Nabi sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ ṣe hajj tó fẹ́ ṣe tẹ́lbíyà tí ó ṣe làbẹ́íkà Allahumma hajjan àníyàn yẹn ó dà jákè ní ó pariwo wí síta wọ́n sì dé hajj ọ̀hún náà gbogbo làbẹ́íkà tí wọ́n ń ṣe lọ́lọ́nà àpariwo wí ni wọ́n dé Mínà gbogbo azikaru tẹ́ ń ṣe ní Mínà wọ́n ń pariwo wí ni Ànábì sallallahu alaihi wasallam ló fi lọ́lẹ̀ pé ariwo ní kẹ́ ẹ mọ́ pariwo wí ní pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak àmọ́ wí sókè súnnà ní ká wí sókè àwa tá a lọ hajj náà lásìkò yẹn àwọn àzíkìrí tá a máa ṣe súnnà ní ká wí sókè ká máa gbọ́ Ọlọ́run tóbi súnnà ní ká wí sókè tí ń túmọ̀ sí pé ìwí àzíkìrí sókè náà tó ń bẹ nínú ẹ̀sìn láwọn ààyè kan kìí ṣe ń pé ẹ̀sìn lòdì sí ká wí nǹkan sókè ra ẹ̀ ń pé jẹ́ ẹ̀ńtáàlì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ làwọn àfọ mímọ̀ fi wá ní láti bẹ̀ lórí ìgbà tá a bá rí i pé tí n bá ń ṣàzíkìrí tí n bá ti wí síta ọkàn mi yára ṣeré lọ èṣù burú púpọ̀ ó dẹ̀ níbi tó lo kálukú dẹ̀ mọ déédéé irú géèmù tí èṣù tòun ń bá wọn gbá ó mú tẹ̀sùbà olóhùn ṣe istikfaru pé mo fẹ́ ṣe istikfaru 33 lásán ló fẹ́ ṣe ibi tó ti ń ṣe ìkíní kejì kẹta níbẹ̀ ló ti ronú kan ọ̀rẹ́ rẹ̀ kan tí ń bẹ ní Chicago ó tiẹ̀ ló wọ́n mẹ́sẹ̀jì mi kò padà mẹ́sẹ̀jì mi mọ́ àbí kí n mẹ́sẹ̀jì báyìí ṣe tán mẹ́sẹ̀jì ẹ̀ kí n tiẹ̀ wo kí ní ìṣẹ̀lẹ̀ sí by the way lágbájá náà sọ pé òun kọlù mi kọ padà kọ́ mo tiẹ̀ ṣàdéhùn fún pé padà tí n bá ṣe tán ahọ́n rẹ̀ sì ń ṣe ń wí lọ lérí ahọ́n ọkàn dẹ̀ ti lọ ibi tó jìnnà tẹ́sípé ntọ́kàn ń rò lọ́wọ́ àti ntáhán ń sọ kò dọ́gba ahọ́n ń sọ pé Ọlọ́run forí jì mí ń sì ń ronú ọ̀rẹ́ rẹ̀ ní Chicago ń ronú ẹni tó fẹ́ pè padà ń ronú mẹ́sẹ̀jì tó fẹ́ dá lóhùn lérí WhatsApp ń sì tún sọ pé astaghfirullah lọ ẹ̀yin náà bí mi ṣé ń tọrọ àforíjì tó tọ́ ṣé èèyàn ẹ̀ṣẹ̀ mọ́ káyàn la débi tí ó mọ̀ tọrọ àforíjì báwọn so ọkàn yẹn ọba iṣẹ́ tí ń ṣe kò bá dọ́gba nígbà tí yẹn bá rí i pé mo fẹ́ wá túnṣe sí kinní yìí nínú táwọn àfọ̀nsún fi máa dá yẹn gẹ́gẹ́ bí solution ni pé máa ṣe síkìrì sí máa ṣe jákè tẹ́tì rẹ bá ti ń gbọ́ ó ti kúrò ní pé ahọ́n rẹ nìkan ní ṣiṣẹ́ mọ́ ó ti rán etí rẹ náà ní iṣẹ́ tó bá ti ń wí síta etí ọmọ gbọ́ nígbà pọ̀ hàn ọkàn rẹ lè mọ̀ ní pé má jáde má lọ́bi kankan tọ́rọ́kàn yẹn ti ṣe tán àti máa fò káàkiri ọkàn wa ṣẹ́tù jura wọn lọ bọ́kàn ẹlòmíì ti ń láǹdì ní Amẹ́ríkà ó ti sì dé Nàìjíríà láti Nàìjíríà yóò dé China láti China yóò máa fò ká yóò máa ronú tọ̀tún tòsì láti lè wá kéjì ọkàn yẹn sínú ibi tó fẹ́ kó wà ó fẹ́ kó máa rántí Ọlọ́run ní mọ́mẹ́ǹtì yẹn ó fẹ́ kó jáde lọ bì kankan ó wá wí sókè òun wí sókè kèé ṣe pẹ̀lá níyẹn pọ́ lọ́hùn ọ̀dọ́ mo fẹ́ kó máa gbọ́ òun wí sókè nítorí pé mi ò fẹ́ kọ́kàn mi ó jáde níbi tí ń ṣe yìí tó bá jẹ́ min hadal qabil kò sáburú mbẹ́ nìyẹn fi ń ṣàzíkìrí sí òkè ìwí sókè yẹn kọ́ ni iṣẹ́ ládá kédédé ibi tó bá wí sókè dé tóhùn rẹ fi wá há ló fi wá gba ládá rárá
ọkàn rẹ tí ó jáde tó rọ́gbọ́ndá tí ò fi jáde òun ló ní ládánú. ìgbà míì ń bẹ tó yẹ pé kíyàn máa gbọ́ káwọn èèyàn máa wí ni ó jẹ́ kọ́kàn ó jòkó kó má tún jẹ́wọ́ nìkan mọ́ tó ẹlòmíì tún lè máa wí sókè lóhùn nìkan náà tọkàn rẹ̀ ó dẹ̀ tún rìn lọ ibi tọkàn burú dé. àmọ́ kó máa gbọ́ káwọn kan náà tún máa wí pẹ̀lú ẹ̀ báyìí oríire ó máa wá wú jàn ọkàn yẹn wà á dúró sítòsí ni wọ́n fi ní kọ́ lọ jókòó níbi tí wọ́n bá ti ń ṣàzíkiri tí wọ́n bá ti ń wí tó bí ẹwí lóhùn àpapọ̀ nítorí àwọn ọkàn tán fẹ́ rìn jáde ni. ọkàn tí ó bá nídìí ẹ̀ kò ṣe dandan ọkàn tèmi lè ó lè dá zikiri ṣe ó lè dọ́lọ́run rántí tí ò ní nídìí kọ́ mọ́ rìn káàkiri. àmọ́ ọkàn tí ń bá máa ń rìnrìn kùnrin ó ní ìdí àwọn tí ó bá kéjì ẹ̀ tí ò ní jẹ́ ọmọ rìn káàkiri ń bí àzíkiri. ẹ̀kọ́ tí ń bẹ mi pé ká ṣàzíkiri kọ́ jákè àbí ká ṣe ní gbòǹkẹ́lẹ́nu. ọlọ́run sì ní wàlá tukhafit biha wabtaghi bayna dhalika sabila. má pariwo wí jù má wí ní jẹ́jẹ́ jù dúró láàrin bẹ́ẹ̀. àwọn àfọ̀n fíkìú nínú mazhabi hanabilo dá mi lójú àmọ́ mazhabu maliki school of thought mọ́ malik ṣáfìyìn bẹ́ẹ̀ hanafiya náà bẹ́ẹ̀ school of thought mẹ́tẹ̀ẹ̀ta yìí láwọn mutaakhirina tó dé gbẹ̀yìngbẹ̀yìn tó fi máa wọn Nawawi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n náà fi aláwo ká máa dà níyàn jákè abẹ́kírun Allahumma inni nawaitu ìgbó lọ sí àwọn tó máa dà níyàn sókè fardọ salati zuhri kíní kan lillahi ta'ala. wọ́n ní fẹ́ni tí ó wà ṣùwàṣù bá máa dà láàmú yóò ti dà níyàn kẹlòmí ó ti jọ ìrun gbà mí yóò tó àwọn òkè ṣé mo dà níyàn pass àlásàrì mo fẹ́ kíṣà. àníyàn sì ni kò ní language àníyàn ò ní language kò lè expression ní tán pé láníyàn náà ni kò dì mọ́ kàn pé ní tí mo fẹ́ ṣe ni intention ni. tó bá ti wá rí i pé intention rẹ̀ ń dàrú torí gbà mí ó ti jọ ìrun ẹ̀dùn náà ṣé mo bring ìlàkà ìwà tòsí pé zuri mo fẹ́ kí ìyẹn rò pé mo ṣe bẹ́ẹ̀ yọba tuntun ṣe ẹlòmíì lè ṣe lẹ́ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ ẹ mọ̀ rí àwọn èèyàn rẹ yóò mọ̀ ṣe ẹ ṣe bí ń kírun sókù láàánú yóò ti síbẹ̀ yóò kà ọmọ yàrá yìí tó bá ṣe yẹ yóò ti ṣe báyìí tó bá yẹ yóò ti ṣe báyìí ń tún ìrun yẹn bẹ̀rẹ̀ ń terminate yẹn tún bẹ̀rẹ̀ àníyàn yẹn ọ̀dà lójú pé sóhun ṣe àbóhun ṣe wọ́n ní gbogbo ẹni tí wàásù bá ń dà láàmú bẹ́ẹ̀ ayọ̀ǹda fún kọ́fẹ́ kan máa dà níyàn jákè síta ọ̀dà bí ọmọdé nù ta ránṣẹ́ pé ó yá máa wí síta tó fi débi tí ọ̀ ń lọ so kìí ṣe pé nítorí pé wọ́n fi dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn tí wàásù bá ń dà láàmú àbí ó fẹ́ ká sáàmù kọ̀ mọ́ àníyàn tí ó ti dàrú mọ́ lọ́wọ́ dodo ẹ̀ ẹni tí ń bá máa ń dàrú mọ́ lọ́wọ́ ni ẹ̀dà jákè àmọ́ ẹni tí ó bá dàrú mọ́ lọ́wọ́ tó kàn ní intention yẹn tó dẹ̀ clear ó bíríngì làákàyè rẹ̀ wá tòsí lásìkò tó fẹ́ ṣe pé zuri mo fẹ́ kí ọ̀dẹ̀ Allahu akbar kò ní ìdí kó dàníyàn jákè kò ní pìlẹ̀ nínú ẹ̀sìn kó dàníyàn jákè àmọ́ tó bá ṣe pé yóò máa dàrú mọ́ lọ́wọ́ ó máa wàsíwàsá ó máa wá ṣe ọ́ wọ́n láyọ̀ǹda fún ọkọ ọ̀fẹ́ kan máa dà á jákè bí dídìrín náà ti máa sọ ọ́ jákè pé wọ́n ní lọ́ọ́ rọṣẹ́ wá wọ́n ní lọ́ọ́ rọṣẹ́ wá wọ́n ní lọ́ọ́ rọṣẹ́ wá tí ó fi délé ọlọ́ṣẹ́ wallahu a'lam. bí wọ́n ṣe ń lọ sí ojú ogun Khaibaru nù ṣé táìmù wo tí kọjá 10:10 là á parí pẹ̀lú ogun ọlọ́run. nígbà tí wọ́n ń lọ lọ́nà wọ́n ń pe sàábé kan ní Ibnul Aqwa òun ní ń forí dá wọn lára yá pé Allahumma laula anta ma tadaina wala tasaddaqina wala sallaina wa anzila sakinatan alaina wa thabbiti ila qidama illa qaina innal ida qad bagau alaina wa in aradu fitinatan abaina oni tí ń kọ ní pé Allahumma Ọlọ́run ọba o láwùlà àǹtà tí ẹ bá sọ láwọ Ọlọ́run ọba ni má tadaina àbá tí mọ̀nà wala tasaddaqina àbá tí dẹni tí ó máa ṣe sàárà wala sallaina àbá tí mọ̀ tí ń jẹ̀rùn fa anzila sakinatan alaina Ọlọ́run wá sọ ìfọ̀kànbalẹ̀ tí jẹ́yàn ṣàṣeyọrí sọ kalẹ̀ fún wa wá fẹ́ bí ti ìlà kìdámà ńlá kọ́ iná tá a bá bọ́ tá pàdé Ọlọ́run jẹ́ kẹsẹ̀ wo múlẹ̀ mọ́jà sá iná lẹ́yìn dá kọ́dé bàgà alẹ́ náà tọ́lá àwọn ọ̀tá wọn ti hàn wá lè mọ̀ púpọ̀ wọ́n ṣàbòsí fún wa
àwọn ni wọ́n lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ wọ́n lọ ké sáwọn kèfèrí pé káwọn àtáàkì wa lójú ogun azab wáyínà ara àdó fẹ̀tẹ́nà tán àbáyéná dódòdó àti wọ́n bá ti wá fẹ́ dalẹ̀ rú bẹ́ẹ̀ àbáyéná àwa náà ní gbà fún wọn oníyẹn ni bó ti kọ́ délẹ̀ báyìí dòdò yẹn gbà lẹ́nu ẹ̀ kálukú ń wí lọ ni ara nabi sallallahu alaihi wasallam ṣàdúrà fún pé gáfàrà allahu laka rahimakallah ọlọ́wọ́n foríjìn ọlọ́wọ́n ọkẹ́ ọ ẹni Umaru ní ya rasulallahi matti'na bihi wọ́n ní wọ́n fura pé tá nabi bá ti ṣe rahimakallah fún yàn ikú ń tọ̀hún súnmọ́nù ikú ń tọ̀hún súnmọ́nù pé gáfàrà allahu laka bí rahimakallah fẹ́ni tí ò tí kú ajá sí pé kò ní pẹ́ tí ó fi jáde láyé bóyógun náà ní ọba lọ Umaru wa ń sọ fún anabi pé anabi ọba sì jẹ́ ọpẹ́ láyé díẹ̀ sí fún wa jù báyìí lọ à ń gbádùn ẹ̀ púpọ̀ ojú ogun yẹn náà sì ni ó kú sí ojú ogun Khaibaru tí wọ́n lọ wọ́n á débẹ̀ wọ́n lọ lọ́nà bá ti ń lọ lànàbí sàlámù yẹn náà fìlà lórí rànkọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn yẹn náà fìlà níbẹ̀ náà látúnṣe rí gbọ́ yé pé ọ̀tọ̀ kí wọ́n máa yẹn náà fìlà lérí kẹ́tẹ́kẹ́tẹ́ kọjú sí Khaibaru rẹ̀ ní opposite direction Kaaba ni opposite direction Kibula ni so tí wọ́n yẹ ká anabi yẹn náà fìlà láì kọjú sí Kibula ó lè wá nu mọ́tò ó lè wá nu train ó lè wá nu plane kọ́ dẹ̀ máa yan náà fìlà so náà fìlà tó bá wà lérí nǹkan ọ̀gùn kò sábúrú ń bẹ̀ public bus ń lọ bí iṣẹ́ ni ó lè máa yan náà fìlà lọ nínú bọ́ọ̀sì yẹn ò kọjú sí Kaaba ṣé àwa nírun báwọn kò sí problem lẹ́nà kọ́ ni kó kọjú sí Kaaba bá ti jẹ́ náà fìlà anabi sàlámù yan náà fìlà lérí ìrìn àjò yẹn lórí nǹkan ọ̀gùn tí ó wà. Nígbà tí wọ́n á débẹ̀ tí wọ́n sọ̀kalẹ̀ àwọn yehudi ti sá pamọ́ sínú àwọn hùsùnù wọn ilé tí àwọn yehudi Khaibaru ń gbé bíi agbolé tó ta kété síra wọn tí kálukú wọn sì ní ọgbà tó rọgbà dí wọn ni. Ànábì wa ń sọ pé làwọn ti yá na rayata gadan àsíá ogun yìí màá gbé fẹ́nìkan lọ́la rajulan arákùnrin ni yuhibbuhu Allahu wa rasuluhu olúwa nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ òjíṣẹ́ olúwa nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ kálukú wọn òkè ta ní ọ̀jẹ̀ tala Ànábì ń sọ sallallahu alaihi wasallam tá Ànábì fẹ́ gbé àsíá ogun náà fún tí confirmation pọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ Ànábì nífẹ̀ẹ́ rẹ̀ ní ṣe àwọn sàábé lójú kòkòrò ọlọ́run ojú jẹ́ mi kó tiẹ̀ jẹ́ mi lọ́lọ́run nífẹ̀ẹ́ kó jẹ́ mi l'Ànábì nífẹ̀ẹ́ ẹni kí bá ti ń sin lọ́run tí à ń ṣe wàhálà yìí níjọ́ tá a bá rí agbègbè ní confirmation ní sin pọ́lọ́run fẹ́ràn wa tá a bá wà optimistic tá à ń rò ní ó dà pọ́lọ́run fẹ́ràn mi ó dà pọ́lọ́run ro dáadáa rò mí kí ni bóun ní kálukú wa ṣe jẹ́ wájú ọlọ́run ṣẹ́ni ọlọ́run ni wá ni àbí àìṣẹ́ ni ọlọ́run ẹnìkan kan ọ̀rá rí dájú Ànábì wa fẹ́ pe result ẹnìkan wọ́n á sọ pé láàárọ̀ ọ̀la ò máa confirm fún yín arákùnrin kan ọlọ́run nífẹ̀ẹ́ Ànábì nífẹ̀ẹ́ rẹ̀ òun ní ìgbà ṣe àìlè lọ ẹni tí wọ́n bá ti gbé ilé lọ́wọ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ nu ẹni tí wọ́n bá ti gbé ilé lọ́wọ́ Ànábì nífẹ̀ẹ́ rẹ̀ nu kálukú wa ń fẹ́ kó jó òun wọ́n nílẹ̀ mọ́ báyìí dodo wọn á pé bíbà kálukú náà rí pé èmi ni ẹjẹ́ orí mi èmi ni ó pè ẹjẹ́ orí mi èmi ni ó pè Ànábì wo dodo wọn kò pẹ́ nìkan Ànábì ní alida Ali ọ̀nà àkọsí Ali ń bí ojú ń yọ lẹ́nu wọn ní kinní kan mú lójú Ànábì náà lọ pé wá tóun tójú rẹ̀ bẹ́ẹ̀ òun l'Ànábì wa gbà síá fún Ànábì sì ìtọ́ ẹnu Ànábì sallallahu alaihi wasallam ó fi ra lójú gbogbo tí ń sojú náà ó dẹ̀ parẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n ní tí Ali fi kú ojú tá Ànábì fi tọ́ yẹn ra lórí ìnàjú ní ojú rẹ̀ méjèèjì sallallahu alaihi wasallam Ànábì wa gbà síá fún pé ìwọ ló jagun yìí ìwọ ló lead àsíá ó ní àmọ́ ìgbà tí inú rẹ̀ wá ń dùn tí gbogbo èèyàn ń dá tí wọ́n kí kú oríire pé ìwọ lọ́lọ́run nífẹ̀ẹ́ ìwọ l'Ànábì nífẹ̀ẹ́ ọmọ kú oríire inú tiẹ̀ náà ń dùn òun náà ń kọrin yẹn kèmí ní Ali èmi jagunjagun èmi ẹkùn Ànábì ní la ń yahdi bika Allahu rajulan khairul laka min ad-dunya wa ma fiha ẹ̀gbá mi ní khairul laka min humurin na'am Ali kì í ṣe bó ṣe pa wọ́n ní kọ́ ọmọ celebrate ikú kọ́ ni a bá wá tá a bá wá bá kèfèrí jagun bí wọ́n ti kú kọ́ bí wọ́n ti mọ̀nà gangan ní intention wa má jẹ́ kí objective ó dàrú kí la bá wá sójú ogun ẹ má jẹ́ ó dàrú pẹ̀lú kí a fẹ́ ṣakin a fẹ́ jí wọ́n mọ̀ àáfàá tó lọ ṣe wá sí intention rẹ má jẹ́ ó dàrú òtítọ́ lọ fẹ́ sọ òdodo ó fẹ́ yọ àwọn èèyàn kúrò ní òkùnkùn bọ́nù mọ́lẹ̀
àmọ́ má wà intimidated pẹ̀lú wípé bóyá orí pé ibi yìí tí a bá jẹ́ wọ́n mọ̀ pé Ọlọ́run kí àwọn àfa náà lówó lọ́wọ́ wọn ò ní í ṣe Ọlọ́run ọba fín lára wa àwa fẹ́ mọ̀ yàtọ̀ láàrin wa àtàwọn lówó mọ́ ọwá ń ṣe yànga níbẹ̀ nǹkan ti dàrú mọ́ ọ lọ́wọ́ níbi tó ti ń jíṣẹ́ Ọlọ́run ọba nù. So intention ta dé wá sójú ogun ní pé káwọn people yìí ọmọ náà gbogbo ọjọ́ tá Ànábì sallallahu alaihi wasallam bá ti fẹ́ jagun àwọn tí ó bá jà lógun yóò fún wọn lọ́pṣọ̀n ẹ ti jẹ̀bi kápá yín tòótọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ a tún lè fi yín lẹ̀ tẹ́ bá lè gba Islam a tún lè yọ̀ǹda yín tẹ́ ẹ bá rẹ́dí àti gba Islam ọ̀hún gan tẹ́ bá rẹ́dí àti máa sanwó erí ìjà ń pẹ́ àwọn àjà wọn ni last option ẹni Ali ntọ́ kọ́kọ́ bá wọn sọ ní pé kí wọ́n gba Islam tán bá lè gba Islam kí là ń bá wọn jà sí wọ́n ti dalẹ̀ tòótọ́ wọ́n ṣe bá ṣe afẹ́ bá wọn wí àwọn tán bá gba Islam á yà fi wọn tí wọ́n bá gba Islam tán bá láwọn mọ̀ sanwó orí no problem tọ́wọ́ ẹ pé méjèèjì ọ̀tẹ́ wọn lọ́rùn ló tó kàn jà wọ́n ní là ń yà díẹ̀ bí Allahu rajulan tọ́lọ̀ ń bá lè fẹ́ nìkan mọ̀nà látara rẹ̀ wá sí ló ṣe ní o ìwà rẹ̀ ló wu ìwọ ọmọlúwàbí tẹ́nìkan fi ní ẹ̀sìn rẹ̀ yìí wù mí níbi iṣẹ́ yín ó wu ọmọlúwàbí kan àbí wò títọ́ ṣe Islam náà dẹ̀ lọ́kọ́ ẹlẹ́niwà yìí èmi náà fẹ́ ṣe Islam tọ́ ọ bá rí bí ṣe bẹ́ẹ̀ khairul laka mina dunya wa ma fiha Ànábì ní èèyàn kan péré mọ̀nà látọwọ́ rẹ̀ ó lóore fún ọ ju gbogbo ayé àti tí ń bẹ nú ayé lọ ẹ wá dúró tí ń bẹ láyé èyàn ní pé bá àti ń ṣe wá sí ìtọ́lọ́mbá ní kó sọ́kàn ẹnìkan nínú gbogbo èèyàn tí ń gbọ́ èèyàn kan péré láyé fi wọ́n dà àbí ká máa wà wọ́rìdì pé èèyàn mélòó ní ń wò ó èèyàn mélòó ní ń gbọ́ kọ̀ọ̀kan wá àlẹ́ èèyàn mélòó ló wúlò fún torí pé téèyàn tí ń gbọ́ bá pọ̀ tí ó bá wúlò fẹ́ nìkankan á sọ̀rọ̀ dànù táníyàn bá wá dá lérí ẹ̀ bóyá Ọlọ́run lè fún wa ńlá dẹ́ ẹyọ kan o àmọ́ tọ́lọ́mbá ní káníyàn dà tá a bá tún wá rí bí rẹ́ nìkan tó lò ó ládàá di méjì à ń ta fani à ń dẹdẹ ní pé ẹ̀mí wo láti rí ibi jágbà fọlọ́run lé ní ṣe ó ti wà lọ́dọ̀ ṣètánì ọ̀rẹ́dì nínú àwọn apẹ̀rẹ̀ ṣètánì àwa ń try láti dẹdẹ àti rí ẹyọ kan yọ ńbẹ méjì mẹ́ta mẹ́rin pé aréyàn mẹ́ta kó lọ́wọ́ ṣètánì lẹ́nu ọdẹ là ń dẹ tá a bá ń ṣe wáàsí láàfin máa mú orin wá ẹlòmíì láìkì orin a máa mú ìtàn wá ẹlòmíì láìkì ìtàn bóyá ń tọwọ́ nú ọkàn tí ẹnu ẹlòmíì àwọn ọ̀rọ̀ míì tẹ́ fi jèrè ọkàn ọmọdé lẹ́ fi jèrè àgbàlagbà mi tẹ́yìn ò ní kàkún kí ọ̀rọ̀ yìí ò wá ní quality lọ títí ẹni yóò ní ọkàn ọ̀rọ̀ yẹn sí òun láǹfààní gan wọnú ọkàn wọn ọ̀rọ̀ yẹn lòun gbọ́ tí Ọlọ́run fi ṣàánú òun àyè mọ̀ là ń yàdí àbíkà Allahu rajulan tọ́lọ́n bá lè fẹ́ nìkan mọ̀nà látọwọ́ rẹ̀ kéwú ló kọ́ ọmọ ní o tọ́mọ kan bá yanjú kò nídìí èrò khairul laka mina dunya wa ma fiha ó lóore fún ọ nínú ayé yìí ó lóore fún ọ ju gbogbo tí ń bẹ láyé lọ anabi ṣe wá anabi prepare Ali fún assignment tí ó fẹ́ lọ ṣe bí wọ́n ṣe ja ogun Khaibaru nù Ọlọ́run sì fún wọn jà wọ́n ṣẹ́gun wọ́n ṣàṣeyọrí ńbẹ̀ gbogbo àwọn Yehudi Khaibar kìí ṣe pé wọ́n pa wọ́n lọ títí wọn àwọn tó kú bí ò tó nǹkan àwọn fúnra wọn náà sọ̀rẹ́ńdà wọ́n ju ilẹ̀ lẹ̀ anabi wa ní ẹ̀kọ́ nídìí kẹ́ fi Khaibaru lẹ̀ àwọn kọ̀ọ̀kan náà fi bẹ́ẹ̀ lẹ̀ nu wọn tó ṣe ìjìláwù wọn ẹ máa wà níbẹ̀ ẹ máa ṣiṣẹ́ oko torí Khaibaru ní ọgbà oko tó tóbi ẹ máa ṣiṣẹ́ oko ẹ̀yin máa mú nínú èrè àwọn náà máa mú nínú èrè ibi tí wọ́n padà parí ogun náà sínú. wọ́n ṣe wá kúrò ní orí battlefield tí wọ́n ń padà bọ̀ wá Madina padà ní Ànábì sallallahu alaihi wasallam wá ṣàwọn òfin kan ṣẹ̀sìmọ́ pé kò ní ṣòfin fẹ́nu yóò mọ̀ ṣe láti níbàámu pẹ̀lú kí lọ́lọ́run ọba àlékè ọlá fi ránṣẹ́ sí ni. 8:30 8:40 so time o lè ká parí 10:20. Ànábì sallallahu alaihi wasallam wá ṣe àwọn òfin kan òun pé ẹ má jẹ humurul ahliya àwọn dọ́ńkì yín wọ́n ṣe ń pè kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá jẹ́ tilé kẹ́tẹ́kẹ́tẹ́ oko kọ́tẹ́kẹ́tẹ́ inú gbó tẹ́ dẹ́dẹ́ tẹ́ bá kẹ́tẹ́kẹ́tẹ́ pàdé inú gbó ẹ lè pa kẹjẹ o kò sábúrú mbẹ àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ ń gùn tó ti di ẹ ti domesticate ẹ ẹ̀hún náà lẹ́ ń gùn lẹ́ ń gùn bọ̀ ẹ̀yẹ jẹ mọ́ látìgbà náà ló ti di èèwọ̀ nínú Islam ká máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lé ó sì ṣe é léwọ̀ eri battlefield yẹn náà wọ́n àtàntí ń kúrò tá Ànábì sallallahu alaihi wasallam ti ní aklu kulli dhi nabin mina sibahin haram ìmọ̀ jẹ gbogbo àwọn nǹkan tó bá léyìn ọ̀gàn
nínú àwọn ẹranko tí máa dẹdẹ ẹranko ẹgbẹ́ wọn haramu ni. Kìnìún ti kó sínú ẹ̀, ó léyìn ọ̀gàn ń dẹdẹ ẹranko ẹgbẹ́ rẹ̀. Àwọn ìkòkò wọ́n ti kó sínú ẹ̀, àmọ̀tẹ́kùn ti kó sínú ẹ̀, bẹ́ẹ̀ náà wá ní ajá náà kó sínú ẹ̀, àti kítúni ológbò náà yẹ kó kó sínú ẹ̀. Àwọn àfáà kan ní ẹyọ kúrò ńbẹ̀, àkàn ló ti kó sínú ẹ̀, òun náà léyìn ọ̀gàn ń sì máa àtáàkì ẹran ẹgbẹ́ rẹ̀, èmi àtáàkì èkúté báàtì ẹ̀rí mi. Wọ́n ní ṣe bá Ànábì sallallahu alaihi wasallam padà sọ́ńbò mi pé ológbò ń tiẹ̀ mínà tawafina alaykum wa tawafat nínú àwọn ẹranko tí máa bá yín ṣeré ní gbogbo ìgbà ni. Ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ Ànábì pé omi tó lóńgbò bá mu kù ṣáàlè mú sùúrù alhira, omi tó bá mu kù ṣáàlè mú, ṣé omi ẹ̀gbin ni àbí kìí ṣe omi ẹ̀gbin, ṣáàlè fi ṣe bùkátà kódà bí ọtí ẹ̀jẹ̀ mú mu, ṣáàlè lò ó fún nǹkan míì tẹ́sí kó rìkwáyà kó mi ọmọ. Ànábì sallam ní ológbò mínà tawafina ẹ̀ lè rí wọn avoid nínú àwọn nǹkan létí ń faránù yín gbogbo ìgbà ni, tí ń túmọ̀ sí pé bóyá òun náà ṣe é jẹ làwọn afáà kan fi ní ẹ lè jẹ ológbò, àmọ́ ìtọ́tọ́ tó lálàáfíà jù náà ọ̀rọ̀ ni pé a lè jẹ. Àwọn náà ti tẹ̀lé mọ́sí àbí ń pa àlejò olóńgbò rí, a ti jẹ́ nígbà táwa lè ké orí bí ẹ̀mẹ́ta, yìí sì máa dùn by the way. Ọlọ́run yá fi wá. Èyí tó lálàáfíà jù náà ọ̀rọ̀ ni pé a lè jẹ ẹran ológbò. Àmọ́ ajá, ẹnu pàdé síbi pé nínú àwọn tá a gbọ́dọ̀ jẹ ni ajá wà. Àyàfi àwọn kan nínú àwọn mọ̀lìkíyà táwọn sọ pé lọ́dọ̀ táwọn mọ̀kìrúhù ni, àwọn ò fi gbogbo ẹnu pè ní haram, àwọn kan kórìíra jíjẹ ni. Ẹ̀rí ò dẹ̀ gbé wọn, àwọn ẹ̀rí tán mú wá kò gbé wọn lọ títí, torí àdìsí yìí lálàáfíà tánàbí sallam ní aklu kulli dhi nabin mina sibai haram. Generator tó ẹjẹ́ parí lecture náà báyìí, Ọlọ́run fún wa ṣe. A tún máa ní ìpàdé pẹ̀lú ògo Ọlọ́run lérí ìkànnì wa yìí inshallah, a tún máa tẹ̀síwájú. Generator tá à ń lò ti fẹ́ kú, kó máa terminate lecture náà wa inshallah. Ọlọ́run fún wa ṣe. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'i sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat wa tuballighuna biha aqsal ghayati min jami'il khairati fil hayati wa ba'da al-mamat. Subhana rabbika rabbil 'izzati 'amma yasifun wa salamun 'alal mursalin walhamdulillahi rabbil 'alamin.